إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعوكم الله سبحانه وتعالى أطرى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم أتما تسوى جلوري تفسير القرآن الكريم لتن سورة طه أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو له الأسماء الحسنى الله سبحانه وتعالى أمر يراره الله سبحانه وتعالى أني وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى إلى محمد صلى الله عليه وسلم تبصر جاكي فإنه يعلم السر ألم وبا أمن تيو سكالكالي أيتي أصفوية توسوسي لتي ألم وبا ما kama ti sọ èyí tó ṣe wípé ó sọ jákè wa akhfa kódà yìí tó tún pamọ́ jù bẹ́ẹ̀ lọ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala omele iná wọn ló fi jẹ́ wípé ìtẹ́ni kọ̀ọ̀kan wá ń ronú ọkàn wa Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó mọ̀ torí pé kò sí nǹkankan tó pamọ́ fún Ọlọ́hun Ọba tó dá wa òun náà ló mọ̀ wá òun ló mọ̀ tí a ń ṣe lọ́wọ́ òun ló dẹ̀ mọ̀ tá a ṣe kò sí tó pamọ́ fún Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala Ọlọ́hun Ọba ní Allahu la ilaha illa hu Ọlọ́hun Ọba Allah la ilaha illa hu kò sí ìláhù kan tó lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún àyàfi òun, that is àyàfi Ọlọ́hun Ọba Allah òun nìkan náà ló lẹ́tọ̀ọ́ ká ṣe ìjọsìn fún. Àwọn ìlà àbí àlìhà àwọn nǹkan táwọn èèyàn ṣe ìjọsìn fún ó pọ̀ jantirẹrẹ lórí ilẹ̀. Ara wọn tó ṣe wípé omi náà ń ṣe ìjọsìn fún, àwọn tó ń ṣe ìjọsìn fún igi, àwọn tó ń ṣe ìjọsìn fún àwọn ìràwọ̀, àwọn tó ń ṣe ìjọsìn fún oòrùn, àwọn tí wọ́n ń ṣe ìjọsìn fún màálù, oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń ṣe ìjọsìn fún. Gbogbo àwọn àlìhà yìí òun náà ni nǹkan tí àwọn èèyàn ń ṣe ìjọsìn fún, kò ní wọn ní ẹ̀tọ́ pé ká ṣe ìjọsìn fún wọn, torí pé àwọn kọ́ ni wọ́n dá wa, àwọn kọ́ ni wọ́n ní ẹ̀mí wa. Ọlọ́hun Ọba Allah òun ló dá wa, òun ló ní ẹ̀mí wa. Eléyìí ó jẹ́ nǹkan tí ẹni tó pèrè ní mùsùlùmí gbọ́dọ̀ gbọ́yé, nípa pé tóun bá ti lóun nígbàgbọ́ nínú la ilaha illallah, òun ò tún gbọ́dọ̀ máa ṣe ń tán pè ní ìjọsìn fún ẹ̀dọ̀ Ọlọ́hun Ọba kan, bó ti léwu kó kàǹkà tó. A gbọ́dọ̀ ṣe ìjọsìn fún èèyàn ẹgbẹ́ wa, kódà kí ẹnìyẹn kó jẹ́ ànábì Ọlọ́hun Ọba, a gbọ́dọ̀ ṣe ìjọsìn fún. Ká má tí ìsọ ẹni tí ipò rí ò tó ipò ànábì Ọlọ́hun Ọba. A gbọ́dọ̀ ṣe ìjọsìn fún màláíkà, a gbọ́dọ̀ ṣe ìjọsìn fún àlùjànnú, torí pé tí Ọlọ́hun Ọba bá lékè ọlá tó sọ ní pé wa ma khalaqtul jinna wal ins, ọ̀nà ní àti àlùjànnú àti èèyàn òun ò dá wọn illa liya'budun, bí o bá ń ṣe nítorí kán lè bá a máa ṣe ìjọsìn wọn Ọlọ́hun Ọba.
ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun ọlọ́run ní mi ìbèrè àrísìkí kan lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni wọn ní ká fún mi lóúnjẹ inna Allah wa razzaq Allah òun ni ar-razzaq òun ló ń ṣe gbogbo ìjẹ̀mú dhul quwwa òun náà ni ọba alágbára al-matin ọba tó ṣe kó dé ògóngóró mi gbogbo àwọn ìròyìn rẹ̀ kí la fẹ́ ló ń bí eléyìí òun ni pé àwátá jẹ́ ẹ̀dọ́ ọlọ́run ọba ọmọ ènìyàn ní àti àlùjànnú ọ̀gọ̀rọ̀ wa ló ń sin nǹkan tí ó lẹ́tọ̀ọ́ kó ṣe jọ́sìn fún ọ̀gọ̀rọ̀ wa ló gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ́ ọlọ́run ọba ẹlòmíì yóò wo pé àwọn kan lẹ́lẹ́bọ kí ló fà á tó fi pè wọ́n lẹ́lẹ́bọ torí pé wọ́n ń bọ òkúta torí pé wọ́n ń bọ igi torí pé wọ́n ń bọ omi ṣùgbọ́n gangan fún rẹ̀ ní ó ń bọ èèyàn ẹgbẹ́ rẹ̀ ó ń bọ anábí ọlọ́run ọba tí ó bẹ́ẹ̀ níṣẹ́ pé kó mọ bẹ̀rún ó ń bẹ ọ màláíkà tó ṣe pé kò bẹ́ẹ̀ kó mọ bẹ̀rún kó mọ bọ̀rún ló fi jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ń ṣèjọ́sìn fún àwọn nǹkan mí yàtọ̀ sí ọlọ́run ọba àwọn nǹkan wọ̀nyí wọ́n máa bọ́pá bọ́sẹ̀ kúrò lára àwọn tábàsìn wọn tó bá di jọ́ ń gbé ní alkiyama eléyìí ni tí ọlọ́run ọba tó fi rinlẹ̀ nínú suratu Saba àwọn tó ń pe orúkọ màláíkà ọlọ́run ọba wọn máa bèrè lọ́wọ́ àwọn màláíkà pé àáwùlá iyyakum kanu ya'budun ṣẹ́yìn làwọn wọ̀nyí ń ṣèjọ́sìn fún àwọn màláíkà dẹ̀ máa fèsì pé subhanaka mímọ́ rẹ̀ ọlọ́run ọba bal kanu ya'buduna al-jinn aljannu ni wọ́n ń ṣèjọ́sìn fún àwọn orúkọ tí wọ́n ń dá yẹn kò ń ṣe orúkọ títí wá bal kanu ya'buduna al-jinna aktharuhum bihim mu'minun aljannu ni wọ́n ń ṣèjọ́sìn fún èyí tó pọ̀jù nínú wọn ló ní gbàgbọ́ nínú ìmọ̀ sin aljannu ibi tí nǹkan dàrú dé lórí lẹ́rẹ̀ ni tí ó bọ́ta tí ó tún máa fi yán gan ìpé àwọn orúkọ aljannu tó ń fa nù so eléyìí jẹ́ nǹkan tó ṣe wípé a gbọ́dọ̀ gbọ́yé ẹni tí ò bá gbọ́ eléyìí yé kò sí ohun tó lè kí kò sí àwẹ̀ tó lè gbà kò sí àjì tó lè ṣe bẹ́ẹ̀ ni kò sí ìtọrẹ àánú kan àbí zaka kan tó lè yọ tí ó rí ibi dúró sí torí pé ìpìlẹ̀ gángan òun ni pé a gbọ́dọ̀ sin nǹkan ní àyàfi Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ẹni tó bá ti wá gbé ìjọsìn Ọlọ́hun Ọba tó gbé fún ẹ̀dọ̀ Ọlọ́hun Ọba kan gbogbo tó bá ṣe ní ìjọsìn yókù gbogbo owó ni sọ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó ń ròyìn rẹ̀ ó ní Allah òun náà ní orúkọ Ọlọ́hun Ọba ọba tó ṣe pé òun náà ló lẹ́tọ̀ọ́ ká ṣe ìjọsìn fún la ilaha illa hu kò sí nǹkan tí àwọn èèyàn ń ṣe jọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ sí kán ṣe jọ́sìn fún illahu àyàfò nìkan òun ló jẹ́ pé tán bá bèèrè ọwọ́ ẹlòmí pé kí ni túnmọ̀ la ilaha illallah a ní kò sẹ́ni tí ó dẹ́ ẹ̀dá àyàfi Allah eléyìí ò kì í ṣe túnmọ̀ la ilaha illallah la ilaha illallah kò sẹ́ni tó dẹ́dá àyàfi Allah ìtumọ̀ la ilaha illallah kọ́ yẹ tó bá ṣe pé ìtumọ̀ la ilaha illallah òun lélẹ́ yìí àwọn kèfèrí Mákà wà ní problem pẹ̀lú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní problem pẹ̀lú wọn torí pé Ọlọ́run Ọba ní wala in sa'altahum man khalaqahum Ọlọ́run rẹ̀ Muhammad tó bá ń bèèrè lọ́wọ́ àwọn ará Mákà wípé man khalaqahum tàlẹ́ni tó dá wọn lẹ́ẹ̀kúlún Allah wọ́n ní Allah ni wala in sa'altahu man khalaqa as-samawati wal arda tó bá bèèrè lọ pípa lẹ́yìn tó dá sánmà àtilẹ̀ wa sakhkhara ash-shamsa wal qamar tó dẹ̀ tẹ òrùn lórí bá fún wọn àti òṣùpá lẹ́ẹ̀kúlún Allah wọ́n ní Allah ni qul man yarzuqukum minas samai wal ard ọlọ́ni bèèrè lọ pípa lẹ́yìn tó ń ṣe ìjẹ̀mú fún yín èyí tó ń wá láti sánmà ni àti èyí tó ń wá láti inú ilẹ̀ ọlọ́ni bèèrè lọ wọn kul man yarzuqukum minas samai wal ard bèèrè lọ pẹ́ta lẹ́ni tó ń ṣe ìjẹ́ ẹmú fún wọn láti sánmà àtilẹ̀
pẹ̀lú gbogbo eléyìí náà ntí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ń sọ òun ni pé fasayaquluna Allah wọn ní Allah ni Ọlọ́hun faqul afala tattaqun sọ fún ẹ̀ ṣe wá páyọ̀ Ọlọ́hun Ọba Allah. So ebi tí problem ń bẹ láàrin àwọn kèfèrí Makkah àti Ànábì Muhammad sallallahu alaihi wasallam, problem tó ń bẹ láàrin wọn òun ní ìfi ìjọsìn fún Ọlọ́hun Ọba nìkan, Allah nìkan, táwọn láwọn ò lè ṣe. Àwọn ó máa ké pe Allah, àwọn ó dẹ̀ máa ké pe àwọn nǹkan míì táwọn ké pe. Àwọn ó máa ké pe Hubal, àwọn ó máa ké pe Manat, àwọn ó máa ké pe Lat. Ṣùgbọ́n káwọn máa ké pe Allah nìkan ò ní ṣe yẹn. Àwọn gbà pé Ọlọ́run ló dá wọn, òun ló ṣì jẹ mú fáwọn, òun lẹni tó ní kápá lórí gbogbo nǹkan. Kán wá béèrè lọ́wọ́ yẹn kan lónìí wípé kí ni ìtumọ̀ la ilaha illallah, kó wá ní ìtumọ̀ rẹ̀ náà ni pé kò sẹ́ni tó dẹ́dà àyàfi Allah. A rí pé ẹnìyẹn ó gbé igbági, torí wípé tó bá ṣe pé ìtumọ̀ rẹ̀ nìyẹn àwọn ará Mẹ́kà wọn acknowledge eléyìí. Ṣùgbọ́n pẹ̀lú pé wọ́n acknowledge yẹn, Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ni innahum kanu idha qila lahum la ilaha illallah, Ọlọ́run ní tán bá ń sọ gbólóhùn yìí létí wọn pé la ilaha illallah yastakbirun, wọ́n ṣe kọ́kọ́ tíyán, wọ́n ṣe gírímánkáì, wọ́n jọra wọn lójú, wa yaqulun, wọ́n rẹ̀ mọ́ sọ pé a inna la tariku alihatina li sha'irin majnun. Ẹ máa wọ arákùnrin yìí, ẹ wọkùnrin akọrin wèrè yìí. So gbogbo àwọn nǹkan táwọn ń ké pè tá ń ṣe jọ́sìn fún yìí ká fi wọ́n lẹ̀. A inna la tariku alihatina, plural gbólóhùn ìlàhùn, ká fi gbogbo àwọn nǹkan tá ń ké pè tá ń gúnran fún tá ń jẹ́jẹ fún yìí ká fi wọ́n lẹ̀. Li sha'irin majnun, ká máa tẹ̀lé ọ̀rọ̀ akọrin wèrè yìí. Ó túmọ̀ sí pé la ilaha illallah tí wọ́n ní gbàgbọ́ nú ẹ̀ ni. Wọ́n àgbà wípé Allah nìkan làwọn gbọ́dọ̀ ṣe ìjọsìn fún, làwọn gbọ́dọ̀ képe, làwọn gbọ́dọ̀ gúnran fún. Wọ́n àgbà eléyìí ni in tó jẹ́ pọ́blẹ́mù láàrin àwọn àti Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Kó lè bá fi yé wa dáadáa, tá a bá tún wo ẹni tó jẹ́ ọ̀nkù Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, tá a ti sọ̀tàn rẹ̀ fún aláìmọye ìgbà, Abu Talib. Àti sọ gbólóhùn la ilaha illallah ó wúwo lẹ́nu Abu Talib, kò ń ṣe wípé kò lè sọ ọkọ́, ṣùgbọ́n ó wò pé tóun bá fi lè sọ gbólóhùn yìí bí ìgbà tó ń dẹ ẹsẹ̀ àwọn bàbá àwọn òun ni. So in tó padà kúlé lórí òun náà ni wípé ó kọ̀ láti sọ gbólóhùn yìí. Jàmáà, àmọ́ iye ẹni tó ń sọ gbólóhùn yìí lónìí kò ń ṣe la ilaha illallah ẹyọkan ló ń sọ, ó ń sọ la ilaha illallah ọgọ́rùn-ún, ó ń sọ la ilaha illallah ẹgbẹ̀rún, ó ń sọ la ilaha illallah 5,000, ó ń sọ 10,000. Ṣùgbọ́n tó bá parí ẹ̀ níbi ìjókòó yẹn náà ni ó tún sọ wípé kí ni àjíbù yàrá ọkọ̀ ya ìlú, yẹ̀rọ ọkọ̀ ya ìlú gbàdúrà mi. Tani rọ́kọ̀ ya ìlú yẹn, ṣé orúkọ Ọlọ́hun Ọba ni yóò ní màláíkà kan tó ṣe póhùn ló wà nídìí nǹkan. Àmọ́ iye àwọn nǹkan tí wọ́n ní ká máa kà, ẹ bá ka Suratu Yasin tán, ẹ gbọ́dọ̀ ṣe khutba yìí. Tẹ́ bá wo khutba yẹn ni ẹ máa rán orúkọ àlùjànnú ń bẹ. Bẹ́ẹ̀ bá ka Suratul Waqi'a tán, ẹ ka àwọn nǹkan yìí sí, ẹ rí orúkọ àlùjànnú ń bẹ. Bẹ́ẹ̀ ni kò lẹ́tọ̀ọ́ ìpè ká máa képe nǹkan mi lẹ́yìn Ọlọ́hun Ọba. Èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ kèfèrí Mákà àbí ká ní táwọn kèfèrí Mákà ń ṣe gángan náà lẹ́lòmí tó pẹ̀rẹ̀ mùsùlùmí ṣe lóyìn. Ẹlòmí yóò àtún wá fẹ́ fún rẹ̀ ní excuse ní pé gbogbo àwọn kẹta ń pè àwọn náà mọ̀ ipá àwọn kan náà dá wa, ṣùgbọ́n à ń ké pè wọ́n nítorí kán lè bá sun wa mọ́ Ọlọ́hun Ọba pẹ́kípẹ́kí ni, torí pé àwa àmọ́ àwọn ẹni Ọlọ́run, àwọn tá a lè fi súnmọ́ Ọlọ́hun Ọba. Excuse tó mú wáyìí the same excuse tí àwọn kèfèrí Mákà mú wá nù, ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa. Àwọn nǹkan tá ń ṣe jọ́sìn fún yìí, àdédé máa ṣe jọ́sìn fún wọn bí ó bá ṣe pa afẹ́ kan sún wa mọ́ Ọlọ́hun Ọba pẹ́kípẹ́kí. Jàmáà, in tí a ń sọ fún wa ò ní pé la ilaha illallah, kí n kálukú wa káwòye sí gbólóhùn yìí. Gbólóhùn yìí òun ni nǹkan tó ṣe wípé
yóò gbé wa wọ aljanna abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kò ṣe wá ní ọmọ aljanna ẹni tó bá fi lè dúró ti gbólóhùn yìí tó múlò òun lẹni tí ó wà aljanna ẹni tí ó bá dúró ti gbólóhùn yìí irú èèyàn bí kò lè rí aljanna ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ kò ń ṣe káwá sọ lẹ́nu òun ni tá ń sọ fúnra wa sísọ lẹ́nu yóò máa bẹ lábẹ́ ipe ká di lọ́kàn ká ní ládìí ọkàn ká dẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú ẹ ẹni tí la ilaha illallah tó bá rinlẹ̀ sínú ìgbésí ayé rẹ̀ ẹ̀rí wípé yóò ju ọjọ́ sẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ọlọ́run ọba ìtọ́lọ́run ọba subhanahu wa ta'ala bá ní kó ṣe ní ó ṣe ìtọ́ bá ní kó jìnà sí yóò jìnà sí kọ́lọ́ba subhanahu wa ta'ala kó ṣe ẹni kọ̀ọ̀kan wa ní ẹni la ilaha illallah ọlọ́run ọba ní Allahu ọlọ́run ọba Allah la ilaha kò sí nǹkan táwọn èèyàn ń ṣe ìjọsìn fún tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn illahu àyàfi ọlọ́run ọba Allah lahul asmaul husna ọlọ́run ọba Allah iná ló ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ lahul asmaul husna òun náà ló ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ a máa ń ké pé ìta bá ń ṣe ìjọsìn fún ni ẹni tó ṣe yí pé ohun wọ ọmọ lápèjúwe tó bá lọ síbi odò Ọ̀ṣun in tí ó sọ náà ni pé èrè odò Ọ̀ṣun nǹkan báyìí 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 mo fẹ́ mo ń wọ́ ọmọ fún mi lọ́mọ yóò pe orúkọ odò yìí bẹ́ẹ̀ lẹni tó ṣe póhùn náà àlùjànnú ló ń ké pè yóò ké pe orúkọ àlùjànnú náà ni ipé èrè àlùjànnú yìí ṣe báyìí 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 fún mi ẹni tó ṣe wípé ó bá ń ké pe ọlọ́wọ́ ọba Allah òun náà pèrúkọ ọlọ́wọ́ ọba ni ya Allah ya Allah òun náà ma ké pe ọlọ́wọ́ ọba Allah ni ṣùgbọ́n ìké pe Allah eléyìí ni ìjọsìn ìké pe Ọ̀ṣun àbí ká ké pe igi kan àbí omi kan àbí igi kan ẹbọ lélẹ́yìí ìwà ké pe èyàn ẹgbẹ́ wa ní ààyè tó ti yẹ ká ké pe ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ẹbọ lòun náà ẹbọ ni ló jẹ́ pé kò sí àtọ̀ láàrin ẹni tó ń ké pe omi àti igi àtòkúta àtẹni tó ń ké pe ṣéwù kan àbí wàlíì kan àbẹni tó ń ké pe ànábì kan àbẹni tó ń ké pe màláìkà kan kò sí àtọ̀ láàrin wọn gbogbo wọn pátápátá ẹlẹ́bọ ni wọ́n wájú ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ẹ̀mú wá ké pe ní ọlọ́wọ́ ọba ìyẹn oníkẹ́bọ tẹ́mi ṣe kéré ìwọ òkúta ni wọ́n képe ẹbọ tiẹ̀ ó tún pọ̀ ẹlẹ́bọ náà ni gbogbo ẹni tó bá ń képe nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba ní ààyè tó yẹ kó ti képe ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹlẹ́bọ lẹni tó ń gúnran fún nǹkan míì yàtọ̀ fún ọlọ́run ọba ẹlẹ́bọ lẹni tó ń jẹ́jẹ́ fún nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba ẹlẹ́bọ lẹni tó gbára lé nǹkan míì ní ọ̀nà tó yẹ kó fi gbára lé ọlọ́run ọba subhanahu wa ta'ala àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tá à ń pè ní ìbádà gbogbo ń tán pè ní ìbádà ní tó bá jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba tá a bá ti fún ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run ọba a ti ṣe tí wọ́n ń pè ní shirk òun náà ni pé a ti mú ẹ̀tọ́ ọlọ́run ọba a ti pín torí pé gbólóhùn shirk ìtumọ̀ rẹ̀ ní partnership sọmọlẹ́yìn ṣe shirk òun náà ni pé ó ṣe partnership pẹ̀lú ọlọ́run ọba ó wá orogún pẹ̀lú ọlọ́run ọba ní ààyè tó ṣe pé kó ti fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ẹ̀tọ́ rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní Allahu la ilaha illahu Allah kò sí nǹkan kan táwọn èèyàn ń ṣe jọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ kan ṣe jọ́sìn fún illahu àyàfowó nìkan ọlọ́run ọba ò sọ wípé kò sí nǹkan táwọn èèyàn ń ṣe jọ́sìn fún àyàfi ọlọ́run torí ẹlòmí tẹ bá ní kó tú la ilaha illallah yóò ní kò sọ ọlọ́run àfọlọ́run kò sí ọlọ́run àfọlọ́run rárá kò sí nǹkan tí àwọn èèyàn ń ṣe ìjọsìn fún tó lẹ́tọ̀ọ́ ìjọsìn yẹn illallah àyàfi Allah torí pé tá a bá wo ọlọ́run nǹkan táwọn èèyàn ń ké pè ó pọ̀ jantirẹrẹ ní Nàìjíríà wà nìkan tá a bá ní ká máa pe ká máa wo táwọn èèyàn ń ké pè ó pọ̀ jantirẹrẹ nílẹ̀ Yorùbá wà nìkan tá a bá ní ká máa wo tí àwọn èèyàn ń ké pè ó pọ̀ jantirẹrẹ
so aliha pọ̀ nǹkan táwọn èèyàn ń képe pọ̀ ṣùgbọ́n àwọn nǹkan tó ń képe yìí èwo ló lẹ́tọ̀ọ́ kan képe nù wọn èwo ló dá wa nù wọn èwo ló ń ṣe jíjẹ múmu fún wa nù wọn in fact ibi tí ẹlòmíì tó ponú dé fúnra rẹ̀ ló gbẹ́ igi fúnra rẹ̀ náà ló ń ṣe kíni ló ń bọ́ ibi tí ẹlòmíì ponú dé fúnra rẹ̀ ló rọra mọ̀lú fúnra rẹ̀ náà ló tún sìn fúnra rẹ̀ ló lọ gbé òkúta wá fúnra rẹ̀ náà ló ń ṣèjọsìn fún mo jẹ́ professor ìyẹn omi ní kankan ọ̀làfíìmọ̀ sọ fún wa wípé ẹni tọ́lọ́wọ́n ọba recognize lẹni tó sin lọ́wọ́n ọba ẹ̀yẹ professor níbi ẹbọ àwọn èèyàn tún gba oyè professor lórí ẹ̀ ipò ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ó tún gbóyè professor lórí ẹ̀ irú èèyàn bí ó wà wọrú jòkó àwọn yóò wà ní àwọn ọ̀mọ̀wé nu àwọn ẹlẹ́kọ̀ọ́ nu ẹ̀kọ́kọ́ ní agọ̀ nìyí kí èèyàn máa sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba ká tún máa fún lóyè lórí ẹ̀ so ẹni tó ṣe wípé ọlọ́run ọba pàtàkì lẹ́ni tó ṣe pé ó mú ọlọ́run ọba lọ́kan ṣoṣo kódà kó ṣe wípé agbálẹ̀ ni irú èèyàn bẹ́ẹ̀ ó lóore ju ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún irú èèyàn tó gba pòfẹ́sọ̀ tí ó mọ ọlọ́run ọba lọ́kan ṣoṣo torí pé tí ọlọ́run ọba àlékí ọlá tó jẹ́ ká mọ̀ ní pé Allahu la ilaha illahu lahul asmaul husna ọlọ́run ọba ló ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ kò sí orúkọ ọlọ́run ọba kan tí ò rẹwà orúkọ ọlọ́run ọba kọ̀ọ̀kan ó ní àwọn ìròyìn tó ṣe wípé ó pé sínú rẹ̀ tó dé ògóngóró gẹ́gẹ́ bí tí mo sọ wípé tá a bá pé àwọn nǹkan tí àwọn èèyàn ń ṣe jọ́sìn fún ní táwọn kan máa ń sìn wọ́n ìtú ó mọ̀ sọ náà ni pé yá kíní kan tó bá yí pé lárúbáwá ni wọ́n táwọn bá ń ṣe lárúbáwá ó pariwo orúkọ nǹkan yẹn náà ni ọlọ́wọ́ ọba tó wá ní ká ṣe jọ́sìn fún nìkan òun náà wá lóhun ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ ló fi jẹ́ pé nínú àyà mi ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ni walillahi al-asmaul husna ọlọ́run ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ òun lòun ní fad'uhu biha ẹ pè òun pẹ̀lú àwọn orúkọ yẹn afẹ́ṣàdúà náà màdúà tá a ṣe òṣèwá ní màdúà tó ṣe ó pé rẹ mùsùlùmí ọlọ́wọ́ bá lòun ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ fad'uhu biha ọlọ́run ní ẹ pè òun pẹ̀lú àwọn orúkọ yẹn lára ẹni tí ọlọ́run bá subhanahu wa ta'ala sọ fún wa nínú al-Qur'an al-Karim huwa Allahu alladhi la ilaha illa huwa ọlọ́wọ́n ọba ní òun náà ni Allah tó ṣe pé kò sí èèyàn kan kò sí nǹkan kan tó lẹ́tọ̀ọ́ kan ṣe jọ́sìn fún illa huwa àfọwọ́ nìkan alimul ghaibi wa shahada huwa rahmanur rahim ọba tó ṣe pé òun náà ló mọ tó ń jẹ́ kọ̀kọ̀ wa shahada àti gbogbo tó ń jẹ́ gbangba òun náà ni ọba rahman òun ni arrahim هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون ọlọ́run ọba lòun mọ́ kangakanga kọjá káwọn èèyàn máa pẹ́ bọ́kọ̀ mọ́ òun ká máa wọ́ orogún fún huwa Allahu al-khaliq al-bari wal-musawwir òun ni ọlọ́run ọba al-khaliq ọba dẹ́dà al-bari ọba tó ṣe póhùn náà ló dá wa al-musawwir ọba tó ṣe póhùn ló mú súra wa jáde láwùl asmaul husna òun lòun ní àwọn orúkọ tó ṣe wípé ó fi rẹwà jùlọ ọlọ́run ọba dárúkọ rẹ̀ fún wa nú àmọye ayanu al-Qur'an ṣùgbọ́n ẹlòmí àwọ̀ kó ń bẹ nù nira afá ẹjọ́ kílà lè máa fà tẹ́nìyàn bá jẹ́ ni tó ṣe kó jẹ́ mùsùlùmí tó dẹ̀ ní àgbọ́yé al-Qur'an al-Karim yóò mọ̀ pé ọlọ́run bá ti sọ fún wa wípé walillahi al-asmaul husna òun lòun ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ fad'uhu biha ẹ pè òun pẹ̀lú àwọn orúkọ yìí wadharu alladhina yulhiduna fi asma'ihi sayujzawna ma kanu ya'malun ọlọ́run ní àwọn tó ṣe wípé wọ́n gúnrí kúrò níbi orúkọ ọlọ́run ọba tí wọ́n ń gbọ́ orúkọ ọlọ́run ọba dànù ọlọ́run ní ẹ̀yẹn fi wọ́n lẹ̀ ìtàn bá ṣe níṣẹ́ àwọn ọlọ́run ọbọ̀ san wọ́n lẹ́san rẹ̀ bó máa ṣe fi ya Allah ya Rahman ya Rahim ya Karim ya Wahhab ya Jabbar ya Razzaq ya Qahhar bó máa ṣe fi gbogbo àwọn orúkọ tó rẹwà yìí tí máa gbé wọn jù sílẹ̀ máa sọ pé ya Raqqa ya Ayyu máa sọ pé ya Jabajaba Tishu máa sọ pé Arwabil
sarababi máa fi gbogbo orúkọ tọ́lọ́wọ́n bá lórí ẹwà yìí máa fi wọ́n lẹ̀ máa wá gbà kó dìgbà tí n bá tó pe yára ọkọ̀ ya ìlú kádùá mi tó gbà. òun ló fi jẹ́ pé píríncípù kan tẹni tó pèrè ní mùsùlùmí tó gbọ́dọ̀ gbọ́yé òun ni wípé ó pé nǹkan in tó wá pè yìí lẹ́yìn ìgbà tó pè é tán ọwọ́ ẹ̀ wá tẹni tó ń wá má gbà wípé in tó ṣe dá o. ó pè nǹkan ìgbà tó wá pè nǹkan tó pè tán in tó ń fẹ́ ọwọ́ ẹ̀ wá tẹ̀ ẹ́ má gbà pé in tó ṣe dá torí wípé èèyàn lè pe orúkọ àlùjẹ̀nù ó lè ké pe orúkọ èèyàn ó lè pe òkúta ó lè pe omi kó ṣe wípé lẹ́yìn ìgbà tó pè wọ́n tán in tó ń tọrọ ó padà rí ṣùgbọ́n tó ṣe ní tí ó ní iyèméjì nú òun ni pé kí ni ẹbọ ló ṣe ó ti gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ̀ ọlọ́run ọba irú èèyàn bẹ́ẹ̀ ẹlẹ́bọ ni kódà kó kírun jù bẹ́ẹ̀ lọ kó mọ gbọ̀wẹ̀ jù bẹ́ẹ̀ lọ kó mọ lọ ájì jù bẹ́ẹ̀ lọ ẹlẹ́bọ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ká mọ̀ wípé innahu man yushrik billah ẹni tó bá wó orogún pọ̀ mọ́ ọlọ́run ọba tó wó orogún fún ọlọ́run ọba faqad harrama Allahu alayhi al-janna ọlọ́ni aljanna ò ti ṣe léwọ̀ fún wa ma'wahu an-nar ibi tí ó dé sí inú náà ni wa ma lidh-dhalimina min ansar àwọn tán ṣe àbùsí pọ̀ mọ́ ọlọ́run ọba tán ṣe àbùsí sí ọlọ́run ọba subhanahu wa ta'ala tán ṣe àbùsí fún ẹ̀mí ara wọn ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sọ ẹni tí ó ràn wọ́n lọ́wọ́ so eléyìí ló ń sọ fún wa nípa wípé ọwọ́ mi tó nǹkan tí mò ń wá àbó tẹ nǹkan tí mò ń wá kò túmọ̀ sí pé ọ̀nà tí mo fi rí ọ̀nà tó dáa ni eléyìí pírísìpù táwa náà ń lò láyé ni èèyàn kan sì ó lè lọ jalè kó fọ́lé onílé kó kó owó rẹ̀ kó kó pírọ́pátì rẹ̀ òun náà lọ di olówó látàrẹ kí ẹ túmọ̀ sí pé ọ̀nà tó fi di olówó yẹn ọ̀nà tó dáa ni lọ́dọ̀ títí ẹ̀ òun lè rí pọ́nà tó dáa ni torí pé n tó ń ṣàwọn ní kó ń ṣe àti lówó ṣùgbọ́n lọ́dọ̀ gbogbo ńlá káyà ayé wọ́n mọ̀ pé ọ̀nà tó burú jù ni ọ̀nà tó tọ́ ẹ̀ láti lọ gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ọ̀nà tó burú jù ní gbogbo ńlá káyà ayé mọ́ ọlọ́wọ́n bọ́bá alíkí ọlá náà máa dá àwọn èèyàn wò nígbà tí wọ́n bá ń wá nǹkan tá máa ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́wọ́n bá wá ní kán rí mbẹ́ láti lè fi ṣe àlékún ìyà fún wọn ṣùgbọ́n aláìmọ̀kan tó wọ ọmọ kankan tí ẹ yóò wo pé ọ̀nà tó ń tọ̀ yẹn ó dáa ni náà ní alájì wàláì ó ní àwọn ìsinmi àsọmọ kan tí wọ́n ń fa yìí tí máa fa nǹkan yà ọmọ kò lè ṣe kó wọ́n rí bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ni tí máa ti fa báyìí yóò rí bẹ́ẹ̀ ni ẹjẹ́ àwò ìgbà tí ó wà ẹ máa fa yàrá kọ ya ìlú ẹ máa fa yàtọ̀ ìtúṣù ẹ máa farò àbí tẹ bá ti ń fa nǹkan mọ̀ rí bẹ́ẹ̀ ni òun náà bá gbà yóò bá lọ máa fa tó bá ti wá ń fa ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lè wà dán o pẹ̀lú ẹ̀ ìpàpẹ tó ń béèrè ẹ kó rí orúkọ nǹkan tó ń pè yẹ kò lè fún ẹ ní kankan ọlọ́run ọba náà ni ó ṣe ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa lọ́yàn lára ń gbà mí gbà tó bá ń ṣe nǹkan tí ó dá yóò máa wòran tẹ́ni yóò fi rò pé tó ń ṣe nǹkan tó dá ni sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni walillahi al-asmaul husna wọn ọlọ́wọ́ bá òun ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ fad'uhu biha ẹ pè pẹ̀lú àwọn orúkọ yìí wa dharu alladhina yulhiduna fi asma'ihi àwọn tí wọ́n ń gúnrí kúrò tí wọ́n sọ̀sọ̀kúsọ nípa orúkọ ọlọ́wọ́ bá ní ẹ fi wọ́n lẹ̀ sayuzaru bima kanu ya'malun ọlọ́wọ́ bó san wọ́n lẹ́san tí ń kálukú wọn ṣe níṣẹ́ so eléyìí sọ fún wa pàtàkì ma dúró ti orúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tó ń wá ìkẹ́ yóò ní ya rahman irhamni ya rahim irhamni rí ọlọ́run ọba oníkẹ́ kẹ́mi ẹni tó ń wá àforíjì yóò ní ya ghaffar ighfirli rí ọlọ́run ọba aláforíjì ṣàforíjì fún mi ẹni tó ń wá àpọ́nlé yóò ní ya karim akrimni rí ọlọ́run ọba alápọ́nlé ṣàpọ́nlé mi ẹni tó ń wá rízìkì yóò ní ya Razzaq urzukni èrè ọlọ́wọ́ ọba alárísìkí sárísìkí fún mi bá ṣe mọ́ mú àwọn ìròyìn ọlọ́wọ́ ọba àwọn orúkọ ọlọ́wọ́ ọba tá a máa fi pè é láti lè tọrọ nǹkan tá à ń fẹ́
tàbá tí wọ́n ń pè é pẹ̀lú àwọn orúkọ wọ̀nyí kí ọkàn wa kó máa balẹ̀ lọ síbi pé ọlọ́run ọba ló lè gbàdúrà wa a gbọ́dọ̀ ní doubt ṣọ́nà ọba ó gbàdúrà mi àbí kò ní gbàdúrà mi gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ ta ti bára wa sọ sẹ́yìn tó bá ń tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala béèrè lẹ́ni tó mọ̀ wípé ọlọ́run ọba ló lè ṣe ẹlòmí yóò wo pé àdúrà wọn ò gbà torí wípé kò béèrè ní béèrè ẹni tó ṣe wípé ó gbà pọ̀ ọlọ́run ọba ló lè ṣe torí pé lára àwọn reasons tádùn ẹlòmí òkè fi ń gbà nù lára àwọn reasons ń gbà míì òun ni pé ìta tọrọ kan ṣe pọ́nà ọba ó gbà ṣùgbọ́n ọba subhanahu wa ta'ala ó fẹ́ tọ́jú ẹ̀ pamọ́ fún wa díjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ni ó mọ̀ pé tá à ń béèrè fún yẹn kò ń ṣe tí ó da fún wa láyé ń bí ìgbà míì dẹ̀ ní ó lè jẹ́ pé ayé náà lọ́wọ́ bó ti fún wa ní nǹkan ṣùgbọ́n yóò fi fún wa ní nǹkan míì tóun rò kó dáa jù fún wa tóun mọ̀ pé òun ló dáa jù fún wa òun ló fi fún wa so mùsùlùmí ọkàn rẹ̀ gbọ́dọ̀ máa balẹ̀ gbàdúrà àwọn ó gbà gbogbo gbà ọlọ́wọ́ bó gbàdúrà ọlọ́wọ́ bá ní gbàdúrà ṣùgbọ́n ọ̀nà tí ọlọ́wọ́ bó gbàdúrà òun ní nǹkan tó ṣe wípó lè yàtọ̀ eléyìí ni tí mùsùlùmí gbọ́dọ̀ ní ní ọkàn ṣùgbọ́n ya ti ṣàdúà wo gbà mùsùlùmí gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ lẹ́nẹ́bọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ud'ullah ẹ máa bí ọlọ́wọ́ ọba wa antum muqinuna bil ijaba tẹ́ẹ̀dẹ̀ sátìn pé ọlọ́wọ́ ọba gbàdúrà àdúrà mi ò gbà àdúrà rẹ gbọ́dọ̀ gbà ní torí kí ni torí pé ọlọ́wọ́ ọba lọ́ba tí gbàdúrà a gbọ́dọ̀ ní lẹ́mí pé ọlọ́wọ́ ọba gbàdúrà wa that is òun lélẹ̀ gbàdúrà wa tàwa wo pé àdúrà wo gbà ní káwo ìjà ti ṣe nǹkan tí ò yẹ ká ṣe àbí kó ṣe pé ọlọ́wọ́ bá ó fẹ́ fi fún wa ní nǹkan mi àbí kó ṣe pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó fẹ́ tọ́jú ẹ̀ pamọ́ fún wa jọ́gbìn alkiyama eléyìí ni tí a gbọ́dọ̀ ní so táàbà wa képe ọlọ́wọ́ bá ti sọ fún wa nǹkan tá a fi képe òun ọlọ́wọ́ bá ní kúlù ud'ullah ọlọ́ni ya Ànábì máa sọ fún wa pé ẹ máa pé Allah ẹ máa pé ya Allah awudu rahman ẹ máa pé ya rahman ayyan ma tad'u èyí tẹ́ bá pè ní gbogbo orúkọ ọlọ́wọ́ bá falahu asmaul husna ọlọ́wọ́ bá ló ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ so mùsùlùmí yóò máa ké pé orúkọ ọlọ́wọ́ bá ya Allah ya rahman ya rahim wọ́n rẹ̀ ṣe ń ké pé orúkọ ọlọ́wọ́ bá yóò máa tọrọ nǹkan tó ń fẹ́ eléyìí ni ẹ̀kọ́ tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa ṣùgbọ́n àwọn míì wo ni ó fa ya rahman ó fa ọgọ́rùn ó tún wá fa ya rúkọ ya ìlú àbí ó fa ya dàmdà ya ìlú ó tún fa iná ọgọ́rùn ó ń ké pọ̀ ọlọ́wọ́ ọba ó ń ké pé dàmdà ya ìlú dámdá ya ìlú ta lóhun yóò sọ pé màláìka kan tó ń ṣọ́ kínní kan àbí kó nira àwọn àníyà kan ní àwọn nǹkan tí ṣaitan tí ó fi sí ọpọlọ àwọn èèyàn orúkọ àlùjànnú ló ń ké pé tó ń rògbéyà òun ké pé ọlọ́run ọba subhanahu wa ta'ala àbóhun ń ṣàdúà ní ọ̀nà tó ṣe wípé ó bẹ́sìn mu tó ló jẹ́ pé a ní láti dààmú ara wa a ní láti máa tojúbọ lé àfá kan káàkiri ká máa wéyàn kẹ tí ó bá wá ṣe kìíní kan káàkiri pọ́blẹ́mù tó ní jòkó ń lé ẹ bẹ lọ́wọ́ ọba fún rẹ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala náà ní jẹ́ pé ẹni tó ṣe para ní òun ní jẹ́ pé ẹni tára ní káwá fi ọlọ́wọ́ ọba lẹ̀ ká máa tojúbọ lé káàkiri eléyìí ó kì í ṣe ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam orúkọ ọlọ́wọ́ ọba tó wà ẹni tí orúkọ ọlọ́wọ́ ọba tó irú èèyàn bí o ṣe mùsùlùmí ẹni tó ṣe ń wá àlùjànnú kan tí ó pè káàkiri ẹni tó wá ràwáníyà kan tí ó pè káàkiri tó bá pàlùjànnú yà bó pè ràwáníyà yẹn ó kúrò ní Islam ni èèyàn ní máa ké pé orúkọ àlùjànnú kó máa ké pé orúkọ ràwáníyà kan kó sì remain as Muslim kò lè remain as Muslim
àfi kó ṣe wípé yóò máa ké pe ọlọ́run ọba subhanahu wa ta'ala kul ud'u Allah aw ud'u ar-rahman ayyan ma tad'u falahu al-asma'u al-husna walillahi al-asma'u al-husna fad'uhu biha wa dharu alladhina yulhiduna fi asma'ihi sayujzawna ma kanu ya'malun huwa Allahu alladhi la ilaha illa huwa al-maliku al-quddus as-salamu al-mu'minu al-muhaiminu al-azizu al-jabbaru al-mutakabbir subhanallahi amma yushrikun. Gbogbo àwọn eléyìí clear facts ni wọ́n nípa pé tá a bá fẹ́ ṣàdúrà orúkọ ọlọ́run ọba la máa kípe, tá a bá dẹ̀ ṣe àzíkìrí kò sí àzíkìrí tó dàbí ká máa rántí ọlọ́run ọba subhanahu wa ta'ala bóyá nǹkan al-Qur'an ni. anabuwa Muhammad sallallahu alaihi wasallam ó ní tó bá káàrà fi kanú al-Qur'an wà ní ládá mẹ́wàá. Ó ní mi sọ fún ẹ wípé alif lam mim arafikan o, ó ní alifu arafikan, lam arafikan, mim arafikan. Ipe yẹn sọ wípé alif lam mim lásán ó ti rìkọ́ọ̀dù kalẹ̀ tá ti ládá ọgbọ̀n òun ló ti rìkọ́ọ̀dù kalẹ̀. Ẹlòmíà ní ohun ọmọ al-Qur'ani ká bóòlù a ṣe jẹ́ mùsùlùmí tó nílé ka Qur'ani. Bó o bá tiẹ̀ mọ kankan mí mọ́ ọ gbọ́dọ̀ mọ al-Qur'ani ká. Anabiwa Muhammad sallallahu alaihi wa sallam ó ní al-mu'min alladhi yaqra al-Qur'an wa yatata'ata'u bihi, mùmìnì tó ń ka al-Qur'an tó dẹ̀ ń stámà láti ká lahu ajran, ó ní ládá méjì. Ipò tí ń stámà láti ká ẹ wà má àdìrá bó ṣe ń ká yẹn náà ládá bẹ́ẹ̀ àgbọ̀rọ̀ jẹ́ kí àwọn èèyàn dà wá sápò bẹ́ẹ̀ ni pé a lè tọrọ nǹkankan lọ́dọ̀ Ọlọ́run bá fi ta bá rí wọn. In tó pa àwa àti àwọn àfáàpọ̀ nìkan máa sọ fún wa nǹkan wo la lè ṣe tá a fi rojú rí Ọlọ́run ọba, nǹkan wo ló jẹ́ nǹkan èèwọ̀, àlàyé tí a fẹ́ sin ó máa ṣe nu. Ṣùgbọ́n mo fẹ́ sin Ọlọ́run, mo fẹ́ bẹ Ọlọ́run ọba, mo fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run ọba. Ìwọ gẹ́gẹ́ fún rẹ ní ìkápá àti képe Ọlọ́run ọba. Allah subhanahu wa ta'ala ni innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin. Àwọn tí wọ́n ń ṣorí kunkun tán fẹ́ képe mi Ọlọ́run ọba jahannama ni wọ́n wọ̀. So ìyẹn gbọ́dọ̀ máa képe Ọlọ́run ọba ni, ó gbọ́dọ̀ máa ṣe àzíkiri fún Ọlọ́run ọba ni. Alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim. Àwọn tó ṣe pé wọ́n á máa rántí Ọlọ́run ọba lórí ìdúró, wọ́n á máa rántí Ọlọ́run ọba lórí ìjòkó, wọ́n á máa rántí Ọlọ́run ọba tábárọ̀gbọ̀kún. In tí mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ni gbogbo situation wa tá a bá wà ìrántí Ọlọ́run ọba ni. La ilaha illallah kí ẹ máa sọ ìrántí Ọlọ́run ọba ni, subhanallah ìrántí Ọlọ́run ọba ni, alhamdulillah ìrántí Ọlọ́run ọba ni. Oníyàwó Aisha radiyallahu anha oníkàrà Rasul sallam yadhkurullah ala kulli ahyani. Oníṣẹ́ Ọlọ́run ọba Muhammad sallallahu alaihi wasallam a máa rántí Ọlọ́run ọba ní gbogbo situation tó bá wà. Àwọn kan wà ní àwọn alázìkiri bóòdì tí ń ṣe jẹ́ táwọn mùsùlùmí yòókù jẹ́, bóòlẹ̀ ń ṣe jẹ́ alázìkiri táwọn yòókù ń ṣe alázìkiri. Ẹni tó ń ka al-Qur'ani zikiri wo ló jùlọ? Inna nahnu nazzalna dhikra, Ọlọ́run ní àzíkùrù àwọn Ọlọ́run bá la sọ kalẹ̀ wa inna lahu lahafidhun. Ẹni tó ń ka al-Qur'ani alázìkiri ni, ẹni tó ń ṣe subhanallah alhamdulillah allahu akbar la hawla wala quwwata illa billah la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin. ẹni tó ń ṣe gbogbo eléyìí ó rántí Ọlọ́run ọba ni. irun táǹkì ìrántí Ọlọ́run ọba ni. ṣùgbọ́n táwọn èèyàn kan tán bá fẹ́ dà nǹkan rú mọ́ wa lójú, wọn làwọn kan la lázìkiri, àwọn kan la lásàlátù. Bó ni mùsùlùmí ó ṣe máa bẹ tí ò ní jẹ́ alásàlátù? Ọlọ́run ni yá ayyuhal ladhina amanu sallu alayhi, Ọlọ́run ni mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ ṣe sàlátù fún, sallu alayhi wa sallimu taslima, ẹ lè ṣe taslimu fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ayé al-Qur'an ni, ṣùgbọ́n àwọn kan ní àwọn alásàlátù, àwọn ilé wọn ṣe alásàlátù.
bó ni mùsùlùmí ó ṣe kírun tí ò ní ṣe àsàlátù fún anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam tó bá parí àtàṣáhùd òjíṣẹ́ ọlọ́mọba muhammad sallallahu alaihi wasallam ó ní ẹmọ́ sọ pé allahumma salli ala muhammadin wa ala ali muhammadin kama sallaita ala ibrahim wa ala ali ibrahim fil alamin innaka hamidun majid allahumma barik ala muhammadin wa ala ali muhammadin kama barakta ala ibrahim wa ala ali ibrahim fil alamin innaka hamidun majid àsàlátù ló ṣe ń bí irun yìí bẹ́ẹ̀ náà ni ká máa ṣe àsàlátù fún anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ní gbogbo ọgbà wọn ló jẹ́ pé àwọn afẹ́ẹ̀sìn wọn a máa ṣe àsàlátù fún anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam tán bá dárúkọ rẹ̀ sallallahu alaihi wasallam yóò tẹ̀lé anábì sallallahu alaihi wasallam onímọ̀ salla alayya marra ẹni tó bá fi lè ṣe àsàlátù ẹyọ kan fún mi sallallahu alaihi bí ashra ọlọ́run ó fi mẹ́wàá dá padà fún ṣùgbọ́n tá a bá fẹ́ kọ́ àwọn èèyàn rókà tá a fẹ́ dé wọn mọ́nú agolo tá a fẹ́ jẹ́ kán mí àfi pẹ̀lú yọ̀ǹda wa aláwọn kan lálá sàlátù àwọn kan lálá zikiri bóòlù ẹ̀ ṣe fẹ́ ṣe ìsìláàmù tí ò ní ṣàdíkiri tí ò ní ṣe àsàlátù fún anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam walillahi al-asmaul husna fad'uhu biha àwọn orúkọ tó rẹwà jùlọ ọlọ́run ọba lónìí ẹ pè é pẹ̀lú àwọn orúkọ yìí má máa wá àlùjànnú kan tó pé káàkiri má máa wá màláìkà kan tó pé káàkiri àwọn màláìkà ò lè gbẹ́ẹ́lẹ̀ tó bá rí jọ́ ń gbé ní alkiyama àlùjànnú kan ò lè gbẹ́ẹ́lẹ̀ tó bá rí jọ́ ń gbé ní alkiyama ọlọ́wọ́ bá ní tabarra alladhina tubi'u min alladhina taba'u àwọn èèyàn táwọn èèyàn ń tẹ̀lé ní tẹ̀lé afọ́jú tó bá di jọ́ ń gbé ní alkiyama ó mọ pọ́pá bọ́sẹ̀ kúrò àwọn tó ń tẹ̀lé wọ́n tẹ̀lé afọ́jú ni wara'ul adhab wọ́n wà rí wa taqatta'at bihimul asbab gbogbo àwọn nǹkan tó so wọ́n pọ̀ gbogbo ó di tí ó gé ọlọ́run ní àwọn tó ṣe pọ́n tẹ̀lé àwọn èèyàn gọ́ọ̀gọ̀ wa qala alladhina taba'u àwọn tó ń tẹ̀lé àwọn èèyàn gọ́ọ̀gọ̀ wọ́n máa sọ ìpè law anna lana karratan ìrí ọlọ́wọ́n ọba dáwà padà sáyé fanatabara minhum kama tabara'u minna káwa náà lè bọ́pá bọ́sẹ̀ kú lọ́dọ̀ wọn ká padà sáyé ká lọ sìn ẹ́ bó ṣe yẹ ká sìn ẹ́ tá a fi ní sìn wọn mọ́ ọlọ́run ní kadhalika yurimullahu a'malahum hasaratin alayhim ọlọ́run ní gbogbo nǹkan gbélé ayé ṣe òun ọlọ́wọ́n bó di kan rí i pé òfò ń gbogbo ẹ̀ wa ma hum bi kharijina minan nar ọlọ́run ní wọn wà nílé jáde nínú náà mọ́ kọ́lọ́n ọba kó mọ́ jẹ ká dọ́ọ̀rùn mọ́tọ́ gẹ́gẹ́ bá ṣe máa ń sọ ẹlòmí kò sí wàásí tẹ́lẹ̀ sọ fún kò sí tẹ́lẹ̀ ṣe wàásí fún yóò ní rárá bá a ṣe bá àwọn èèyàn wa tán ṣe bá a ṣe máa ṣe nù pẹ̀lú gbogbo Al-Qur'an tó clear so eléyìí jẹ́ apá kan apá kejì ni pé àwọn kan tún bẹ táwọn náà sọ wípé ìmọ̀ làwọn ń ṣe ìmọ̀ làwọn ń wá àwọn fẹ́ fi gbapò wájú Ọlọ́run ni àwọn orúkọ tó rẹwà yìí tọ́lọ́wọ́n bá lóun ní wọ́n ní ọlọ́wọ́n ọbọ̀ láwọn orúkọ tó rẹwà ọlọ́wọ́n ọbọ̀ lórúkọ kí ló dé tẹ́fí ọlọ́wọ́n ọbọ̀ lórúkọ wọ́n ní tàbá wò dáadáa tàbá ní ọlọ́wọ́n bá lórúkọ òun náà ni huwa Allah òun ni Allah òun náà ni alhayyu òun ni alqayyum òun ni as-samad òun ni al-aliyyu òun ni al-a'la ọlọ́wọ́n bá ti pọ̀ nìyẹn so torí náà ọlọ́wọ́ ọba kò ní orúkọ àwọn kan náà nínú ìtàn ìsìláàmù lẹ́yìn ẹgbà táwọn sàábé lọ tán àwọn èèyàn kan jáde tán sọ̀rọ̀ ẹ̀ ẹni tó champion kìíní wọn lẹ́yìn tán pè ní jambun Safwan ọlọ́lọ́wọ́ ọba tá a bá fi lè sọ pé òun náà ni al-aliyu òun ni al-karim òun ni as-samad òun ni al-aliyu òun ni al-a'la òun ni al-qahhar ọlọ́wọ́ bá ti pọ̀ nìyẹn so ẹni yìí ó gbé wàhálà tó gbé kalẹ̀ a dẹ̀ mọ̀ pé kò sí ẹni tó bá dá nǹkan kalẹ̀ yóò ra àwọn èèyàn tẹ̀lé bí ẹ̀kan bá bọ́ta lónìí tó ní wèrè níyà wọn ara wọn tí ó bọ́ta pé ó ń sọ sẹ́ǹsì náà ó ń sọ sẹ́ǹsì táwọn ló tẹ̀lé ó dà pé wèrè níyà tòun náà òun ló tẹ̀lé ló fi jẹ́ gbogbo ní rẹ̀yàn kan kó gbé ìranù kan kalẹ̀ ní àfikún láwọn followers kan ní gbogbo aburú tó ń ṣe báyìí pé ẹ̀rín tó ń ṣe ò lè yẹ́ yìí ni kò lè yẹ́ yìí ni ìkan náà àwọn ọmọ ẹ̀yà wá ń sọ fún mi lánàá wọ́n ní mọ́ṣáláṣí àwọn èèyàn kan yabẹ̀ ìgbà tó wá yabẹ̀ ó gbọ́ táwọn ṣe wá sí ni
ó wá fẹ́ bútrẹ́sì ọ̀rọ̀ àwọn ó ní ìkannú àwọn ṣéwù mo forúkọ bò láṣìírí ni ó ní tó bá ń ṣe wáàsí fún àwọn èèyàn ni yóò ti ọwọ́ rẹ̀ bọ bí abẹ́ aṣọ but àwọn èèyàn ò mọ̀ tó ń ṣe lábẹ́ aṣọ yẹn àwọn kan wò ní ọmọ rẹ̀ ó wá ń ṣe khutba júmọ̀ náà ló ṣe ó wá ń sọ fáwọn èèyàn wípé olórúkọ kan tó máa ń fa òun máa ń fa ìjọ kan òní kankan bá yọ sóòní òun kàn kọ́kọ́ rí bí èéfí tó wá lẹ́yìn òun bá gbọ́ òun pé kílé tó ń disturb me mi ìgbé ẹ̀ in tó ń fa àyè mi mò ń jẹ́ bẹ́ẹ̀ kí ló fẹ́ orin tí mo fẹ́ ni pé mi náà fẹ́ galáyé mo fẹ́ lókìkí mo fẹ́ ṣe láti bàbá rẹ̀ ti kú nígbà yẹn ó ti bọ́ sí ipò bàbá ẹ̀ òun náà fẹ́ lókìkí mo fẹ́ lélẹ́yìí ó wá ní ó ṣe tí bàbá ẹ̀ ṣe ni in tí bàbá ẹ̀ ṣe ò ní wípé tí ó bá di pé ó ń báwọn èèyàn sọ̀rọ̀ yóò tọwọ́ bọ abẹ́ ní àzákàrí rẹ̀ nǹkan ọmọkùnrin ẹ̀ ni ó máa fi ṣeré so nǹkan tí a gbà lọ́wọ́ rẹ̀ nu so títí tí àtò yẹ jáde ń bẹ́ so ẹni tó ń sọ̀rọ̀ yìí wọ́n ní kò wá sọ tí ọmọ yẹn padà wá ṣe àbí kò ṣe ṣùgbọ́n tí bàbá máa ṣe nù so ẹni tó ń ṣe khutbah fún àwọn èèyàn tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tó wá ń masturbate tí nǹkan fi jáde lára ẹ̀ ṣáwọn pé ó ti ní jánábà ṣùgbọ́n ṣe ìtọ́nù ó ti yóò ṣì kírun pẹ̀lú àwọn èèyàn oníkanú wọn ni a máa sọ igbe mo ẹ̀ṣẹ̀ dìde lórí obìnrin báyìí òun ṣe khutbah fún yìí mo sì kírun fún yìí ṣùgbọ́n yìí ò gbọ́dọ̀ dán o so gbogbo àwọn pàǹtí ibi tí ṣe ìtọ́n ti mú ẹlòmíì dénú so arákùnrin ìjàmbó ń sọ fún wọn òun náà ní kò sí gbogbo àwọn orúkọ yìí ni pé wọn kò ń ṣe orúkọ ọlọ́run kò ń ṣe orúkọ ọlọ́run ní àwọn nǹkan wọ̀nyí ó lè ráwọ èèyàn tẹ̀lé àwọn nǹkan tó wá lẹ́yìn gbà pé orúkọ ọlọ́run ni wọ́n ṣùgbọ́n ó kàn jẹ́ pé wọ́n nítumọ̀ ni nísìnyí pàtàkì pé ẹni tó bá ń wá ìkẹ́ kó ní yá rahman rahamni àwọn nù rahman ò kì í ṣọba oníkẹ́ o ń orúkọ ọlọ́run kan ni kò nítumọ̀ ya kẹrìmù akrimni kẹrìmù kì í ṣe orúkọ ọlọ́run kò ń ṣe orúkọ ọlọ́run ọba tó nítumọ̀ kò nítumọ̀ orúkọ ọlọ́run ọba ní kankan ní àwọn kan náà tún wá bẹ́ àwọn yìí ni wọ́n ń pè ní al-Mu'tazila nínú ìtàn Islam àwọn kan náà tún wá wọ́n ní gbàtà tún wò dáadáa a rí wípé bí méje ń bẹ onítùmọ̀ àwọn méje wo ni wọ́n ní al-Hayyu ọba tí ń bẹ torí pé ẹni tá a fẹ́ ṣèjọ́sìn fún gbọ́dọ̀ máa bẹ so ìyẹn nítumọ̀ al-Hayyu kò ń ṣorúkọ lásán lòun òun ní ìtumọ̀ tiẹ̀ ọba tí bẹ ni bákan náà as-Sami'u ọba tí gbọ́rọ̀ ẹni tá a fẹ́ mọ̀ ṣèjọ́sìn fún ó bá láàká ìmú pé kó mọ jẹni tí ó mọ̀ gbọ́rọ̀ bákan náà al-Alimu ó gbọ́dọ̀ jẹni tó nímọ̀ ìyẹn náà bá láàká ìmú bákan náà al-Qadiru ẹni tó lágbára ó gbọ́dọ̀ jẹni tí ó lágbára bákan náà ó gbọ́dọ̀ jẹni tó ṣe pé yóò mọ̀ gbèrò ó dẹ̀ gbọ́dọ̀ jẹni tí ó ní làákàyè àti tí ó mọ̀ sọ̀rọ̀ so ó gbọ́dọ̀ jẹ́ yẹn so àwọn tá à ń sọ yìí al-Basiru that is ó gbọ́dọ̀ jẹni tí ó rí náà méje yìí ní táwọn fi rìn rẹ̀ ẹni tó bá ka àwọn tíra díẹ̀díẹ̀ yóò ti mọ̀ nǹkan tí mo ń sọ yìí so wọ́n á sọ al-Qudra al-Irada al-Haya àbí al-Wujud as-Sam'u al-Basaru ó ti láwọn tíra kan fi pé lára àwọn nǹkan tọ́lọ́wọ́ bá dárúkọ sínú al-Qur'an Karim àti ìdánimọ̀ sallallahu alaihi wasallam tó pé wọ́n á ní yìí tó nítumọ̀ nìkan nu wọn náà ní àwọn méjèèjì yìí àwọn yòókù ń kọ́ ẹ̀wọ̀n nítumọ̀ èyí tó nítumọ̀ yìí kí ló dé fi gbà torí pé ó bá làákà ìmú ẹni tá a fẹ́ mọ̀ ṣèjọ́sìn fún gbọ́dọ̀ ní àwọn qualities kí ló dé tán fi ń gbà dànù ní pé ńgbà tá a bá ní ọlọ́run ọba àwọn tá gbá gbogbo ẹ̀ dànù tán ní kò sí túmọ̀ fún tá a bá sọ pé ọlọ́run ọba ó ń rí na èmi náà dẹ̀ ń rí na àti jọra wa náà nìyẹn ọlọ́run ọba ń gbọ́rọ̀ èmi náà ń gbọ́rọ̀ àti jọra nù so tá a bá ní fọlọ́run ọba ju ẹ̀dá rẹ̀
ó yẹ ká sọ pé kò gbọ́rọ̀, ó yẹ ká ní kò rína, ó yẹ ká ní kò nímọ̀. ṣùgbọ́n ọ̀nà táwọn èèyàn fi tákùrú ààrẹ bẹ́ẹ̀ ni gbókè ṣọ́lọ́wọ́ bá ń bẹ, ṣọ́lọ́wọ́ bá ń bẹ, ó ń bẹ, kílé tó fi ń bẹ, ṣèbẹ́yìn náà ń bẹ. ibẹ̀ ni pọ́ìntì wọn ti wo. ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí ni wọ́n ti ṣe àwọn èèyàn nù tó pọ̀. ìkànnù wọn Jáàbù sọ fún wáńtà ń sọ yìí, ó ń debate pẹ̀lú àwọn philosophers. àìwọ́n sọ pé ìrẹ̀ Jáàbù ọlọ́run bẹ ipò ọlọ́run kan ló ń sìn, ọlọ́run tó ń sìn kí ni àwọn nǹkan tó fi yàtọ̀? àwa náà ń bẹ òun náà ń bẹ, à ń gbọ́rọ̀ òun náà ń gbọ́rọ̀, àárín òun náà rí, kí ni nǹkan tọ́lọ́wọ́ bẹ fi yàtọ̀? torí pé tó bá sọ pé ọlọ́wọ́ bá ń bẹ, àwa náà ń bẹ, ọlọ́run rí náà àwa náà ń rí náà, ó ń gbọ́rọ̀ àwa náà ń gbọ́rọ̀, ó ń sọ̀rọ̀ àwa náà ń sọ̀rọ̀, sọ kúrò pé kò sí yàtọ̀ láàrin àwọn àti ẹ̀, ìkankan náà ni wá, sọlọ́wọ́ bẹ náà ni òun náà dáyé ni báwa náà ṣe dáyé. torí pé ìgbà kan làwọ̀ ò sí, ìgbà kan là ń bẹ, ìgbà kan là bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, ìgbà kan là ń rí náà, ìgbà kan là ń gbọ́rọ̀. so tó wá ṣe pé ọlọ́wọ́ bẹ náà ní àwọn attributes wọ̀nyí, ó túnmọ̀ sí kò sí yàtọ̀ láàrin àti wa. ó túnmọ̀ sí pé ọlọ́wọ́ bá rẹ̀ náà òun náà wá sáyé ni. ibẹ̀ ló ti wò pé ẹ̀kọ́ bíbí yìí sọ sẹ́ǹsù fún 40 days ni ó fi kírun. ó túnmọ̀ sí mọ́ lọ ronú padà pé ṣọ́wọ́n bẹ́ ń tó tọ́nà, torí pé àwọn aṣíbùsùn yìí aṣíbùsùn pé kò sí lára wa ń gbàkàngbà tó yá ló ń bẹ, tọ́lọ́wọ́n bá náà bá láwọn aṣíbùsùn, ó túnmọ̀ sí pé òun náà ó wá sáyé, so kò sí yàtọ̀ láàrin wa. Jáàbù ń sọ fún wa níbi tó ti bẹ̀rẹ̀ dáadáa tí ẹni in tó dẹ̀ kúlé lórí náà nù. àwọn èèyàn táwọn gbà igbó kẹnu ọlọ́wọ́ bá ń bẹ ó ń bẹ títí bíbẹ̀ yẹ ìròyìn agbọ́dọ̀ fi yẹn rinlẹ̀. ṣùgbọ́n àwọn yòókù wọn àgbà, àwọn kan nínú ó ń bẹ nìkan kọ́, ó ń bẹ, ó ń rìnà, ó ń gbọ́rọ̀, ó ń sọ̀rọ̀, ó ń ṣe ìyẹn agbọ́dọ̀ fi yẹn rinlẹ̀, torí pé làákà ìsọwọ́ pé wọ́n kí la fẹ́ lómi wo léyìí. òun ni wípé in tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tirẹ̀ bọ̀nù wàhálà, tí àwọn sàhábà wọn lẹ́wọ̀ tira wọn bọ̀nù wàhálà, kí ni mùsùlùmí ń tirẹ̀ bọ̀ fún? Ànábì ka Kùránì fún àwọn sàhábà wọn láàlẹ́ wọn gbọ́ lárúbáwá dáadáa, gbogbo orú àwọn ìròrí burúkú ìwọ̀n ẹgbẹ́ wa. ìkánu wọn nú àwọn tó náà champion wípé ìròyìn méje ó ní nínú orúkọ Ọlọ́run bá méje ló nítumọ̀, àwọn yòókù ò nítumọ̀. Al-Juwayni ìgbà tí ó kúrò tó fẹ́ kúrò láyé, ó ní fa'anadha, ó ní ẹ̀yìn ẹ̀wò mi, amutu ala aqidati ummi, àdìọ́kàn ìyá mi mo fẹ́ kúlé lórí báyìí, because ìyá rẹ̀ ò dárẹ̀ láàmú. Ọlọ́run bá ṣó ní kíní báyìí, ṣe kò tàbá ní káwò tàbá, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tí wá ní philosophy ni káwọn yẹn kàn máa ronú ni. ẹni tó jẹ́ lecturer nínú philosophy ó lè sọ pé God does not exist, discourse question tí student tó answer nù, torí pé òun ò pàpọ̀ lọ́wọ́ bá ń bẹ́ tiẹ̀, ara wọn tó ń sọ nù wọn bẹ́ẹ̀ pé kò sí tó ń jọ lọ́wọ́. òun ló mú Karl Marx sọ yí pé there is no God and religion is opium of the people, kò sí tó ń jọ lọ́wọ́. táwọn bá láwọn ń ṣẹ́sìn nígbà tán mú gbogbo ní tọpọlọ wọn ti dàrú, philosopher lòun náà. so ara wọn tó ṣe pé wọ́n wà affected nínú àwọn tó pẹ̀rọ wọn mùsùlùmí, lára wọn ó ní Ibn Sina tí àwọn èèyàn máa ń pè ní Avicenna, ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń celebrate ẹ̀, ṣùgbọ́n táwọn èèyàn bá máa àwọn nǹkan tó sọ kalẹ̀ ní òun náà ò tiẹ̀ nígbàgbọ́ nínú wípé ọjọ́ kan bẹ tán pè ní ọjọ́ gbèdé. bẹ́ẹ̀ ni ayal Qur'an ó fèlé ìrìnlẹ̀, kí là ń sọ ilé òní wípé à ń ṣọ́ra wa lára níbi ká máa lọ ro ìrùkúrò. kí ni tẹ́kìsì sọ fún wa yẹn ni ó dúró tì in tó lè mú ẹ̀là níwájú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni. ṣùgbọ́n gbà tá a jòkó ta padà ronú àwọn gbogbo a padà rí pé bólẹ́ ti rí ta ló sọ mẹ́ pé ń tòrò ẹ́ correct. èyí tó jẹ́ empirical science tí àwọn yàrá wọn fi àwọn nǹkan tí wọ́n fi ń test ẹ̀ tó fi ń ṣe léyìí ni wọn a máa takora wọn gbà mí, gẹ́gẹ́ bí àwọn àpèjúwe ta ti fún wa tó pọ̀. ìtẹ́lẹ̀ ìfìrin rẹ̀ lónìí eléyìí lè wá ní 100 years later kó gbá dànù pé nǹkan hypothesis ló sọ,
ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ń bẹ bó ṣe ń bẹ náà ni kò ń ṣe nǹkan tá a mọ̀ tẹ̀ lórí ba fún nǹkan táwọn kan bá ní àwọn discover ní a sọ pé latest scientific discoveries nísìn òun ni pé yóò wá fẹ́ mú Kùránì yóò fẹ́ yí láti lè fi bá mu in tó fẹ́ yí tó fẹ́ fi bá mu yìí ni ó lè dọ̀la káwọn tó ní kò rí bẹ́ẹ̀ mọ́ bí ìgbà tán sọ yí pé ọmọ ènìyàn àtàrà àná kí òun náà ọmọ èèyàn ti dàgbàsókè wá arínú àwọn tí wọ́n gbẹ̀rẹ̀ wọn mùsùlùmí gbẹ̀ náà pé ẹ̀bó làṣẹ wọn fẹ́ ṣe pẹ̀lú ayàpọ̀lọ́ ọba ló dọ́mọ ènìyàn látara yẹ̀pẹ̀ báyìí ìdààmú bá wọn ẹni tó wò pé Ọlọ́run ọba dá ọmọ ènìyàn látara pé ọmọ ènìyàn dìvọ́ọ̀fù wa látara ìnàkí ní tó bọ́ sọ́pọlọ tiẹ̀ ló sọ yẹn àwọn akẹgbẹ́ rẹ̀ ṣe gbogbo ọ̀nà gbà lọ́wọ́ ẹ̀ den gbogbo ìnàkí tán rí lẹ́yìn gbà ẹni mélòó ló ti wá déyàn ṣùgbọ́n tí ṣètọ́nù sọ sí nínú ọkàn tó sọ jáde ń gba ẹni ẹ táwọn èèyàn kan fíìlì wípé eléyìí o scientific fact ni ṣùgbọ́n nísìnyí ó ti di nǹkan tó ṣe pé àwọn èèyàn attack ni ní gbogbo ọ̀nà láàrin àwọn scientist ẹgbẹ́ so Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé òun ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ kápẹ́ òun pẹ̀lú àwọn orúkọ yìí ó jẹ́ ká mọ̀ pé òun Ọlọ́hun Ọba ń bẹ ó jẹ́ ká mọ̀ pé òun nìkan lágbọ́rọ̀ ṣe ìjọsìn fún ṣùgbọ́n ká mọ̀ tẹ̀lé nǹkan táwọn èèyàn kan sọ tó tako ọ̀rọ̀ Ọlọ́hun Ọba eléyìí nǹkan tí yóò kábàámọ̀ lé lórí ni bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó torú ìlànà bẹ́ẹ̀ bọ́n ṣe padà kábàámọ̀ Al-Juwayni tá a sọ fún wa lára ìkábàámọ̀ rẹ̀ òun náà ni tó kọ ó compose poem kan ó ní walam nastafid min ba'thina tula umrina ó ní gbogbo research tààlà ń ṣe ààrán fàní kan bẹ́ẹ̀ siwa an jama'na fi qil wa qalu ìta kan kójọ náà ni wọ́n pé mo feel báyìí ẹlòmínú wọ́n lè jí lóru tí ó mọ ronú ìrònú rẹ̀ ní gbogbo àwọn kan yóò mọ kọkalẹ̀ ṣùgbọ́n ìsìn ti parí gbogbo ẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní tafakkaru fi ala'illah ẹ̀rọnú ṣùgbọ́n ìrònú tẹ́ máa ronú ẹ̀rọnú orí Ọlọ́run Ọba lè lórí ó yanu ń sọ̀rọ̀ ṣagbára ẹni ó ń bẹ ní ṣé agbára ẹ ló fi ń bẹ ó ń rìn ní ṣé agbára ẹ ló fi ń rìn ó ń gbé ọwọ́ ẹ ṣé agbára ẹ ló fi ń gbé tafakkaru fi ala'illah ẹ̀rọnú pa àwọn orí Ọlọ́run Ọba wala tafakkaru fillahi azza wa jalla ṣùgbọ́n ẹ máa ronú pọ̀ Ọlọ́run Ọba ẹ máa ronú pọ̀ Ọlọ́run Ọba ìyẹn máa ronú pọ̀ ẹ̀dọ́ Ọlọ́run Ọba a tàbá wa ronú pa eléyìí sánmà àwọn eléyìí gbogbo abóṣe lọ rabbana ma khalaqta hadha batila ìrí Ọlọ́run Ọba wa àwọn nǹkan wọ̀nyí ò kàn dá wa lásán nítorí Ọba fẹ́ ká máa wò ó ṣùgbọ́n ẹ bó lọ́lọ́run Ọba gan bó ló ṣe bẹ̀rẹ̀ bó ní nǹkan ẹ ṣe rí má ronú pẹ́ tíṣẹ́ ìtọ́wà bẹ́ fi sínú ọkẹ́ ní gbádánù àwọn sàábẹ́ kan wá bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run Ọba inna lanajid fi anfusina a máa rí nínú ọkàn wa ma law takallama bi ahaduna aw ma yata'adhamuhu ahaduna yatakallama bi nǹkan tó ṣe yí pé ẹni ẹ̀yẹ̀ kanú wá ní yóò máa fíìlì pé tóun bá sọ nǹkan yìí òun gbé wájú Ọlọ́run Ọba Ànábì sallallahu alaihi wasallam pé afatajuna dhalik ṣe máa ń rí bẹ́ẹ̀ wọ́n wá sọ́kọ̀ ibẹ̀ Ànábì sallallahu alaihi wasallam dhaka sari'ul iman ìmánì yẹn ìmánì nù òun lẹ fi ń gbà dànù ẹni tó ṣe pé òun ò ní ìmánì tó ti dúró lé lórí tẹ́lẹ̀ tí gbogbo àwọn ìhòòrò orí burúkú yẹn bá ń wá yóò mọ̀ ríbi jòkó sí ṣùgbọ́n ẹni tó ṣe pé ó bá ti ní ìmánì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó gbọ́ Al-Qur'ani yé táwọn ìròyìn yẹn bá wá yóò fi tó mọ̀nú Al-Qur'ani gbà dànù ṣùgbọ́n ẹni tí ìmánì ò bá dúró ní ara tiẹ̀ náà tẹ́lẹ̀ àwọn ìròrí burúkú yẹn tó bá ti ń wá ní yóò mọ̀ ríbi jòkó sí lẹ́fẹ̀rẹ́ lómi alóhun òṣè Islam mọ́ lẹ́fẹ̀rẹ́ lómi alóhun òbílífún ní Qur'an lẹ́fẹ̀rẹ́ lómi alóhun òbílífún ní Ànábì sallallahu alaihi wasallam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn ìròrí burúkú ti máa wá nígbàtà rẹni tó pèrè mùsùlùmí tó ní ẹ̀wẹ́ òun gba Qur'an gbọ́ but ọ̀rọ̀ Ànábì òun ò gbàgbọ́ kí ló dé ọmọ níyà àwọn sọ fún wípé Ànábì èyàn bí tòun náà ní so àwọn lè disagree pẹ̀lú ẹni a rí
pé eléyìí ni kò gbọ́ alukur'an tó bá mọ kur'an gbólóhùn yẹn kò ní sọ jáde lẹ́nu torí pé tọ́lọ́wọ́ bá sọ ní pé fala wa rabbika ọlọ́ni mo fi ọlọ́wọ́ bá rẹ̀ bọ́ la yu'minun wọ́n ṣe mùmí ní o hatta yuhakkimuka fima shajara bainahum in tó bá ń lọ láàrin wọn ni wọ́n á fi ọ̀rọ̀ fún ẹ sọ thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt in tó bá dá lẹ́jọ́ wọn ní nǹkan kéèké ṣe wa yusallimu taslima wọ́n dẹ̀ ju ọjọ́ sẹ́lẹ̀ fún ayé alukur'an ó dẹ̀ ló ń gba kur'an gbọ́ ṣùgbọ́n torí pé kò mọ̀ nǹkan kan ohun mọ́ lọ sọ àwọn nǹkan tó ń sọ yẹn ni so abẹ́lẹ́wọ̀n wa subhanahu wa ta'ala kó fún wa ní àgbọ́yé ń pa ẹ̀sìn rẹ̀ kó fi òdodo wa ní òdodo kó ṣe rọrùn fún wa láti dúótì abẹ́lẹ́wọ̀n wa subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ nìkọ̀kan wá nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ ní èyí tí a fi rí ìyọnu rẹ̀ òníkẹ́ ọlọ́wọ́n bá kó jẹ́ ká máa sọ nínú ọ̀rọ̀ kó jẹ́ ká máa wù ní ìwà kó jẹ́ ká máa gbé ní ìgbésẹ̀ yìí tá a fi rí ìbínú rẹ̀ kọ́lọ́mọ subhanahu wa ta'ala kó má jẹ́ ká sọ ní ọ̀rọ̀ ní ìgbésẹ̀ ní ìwà ní وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Nam alhamdulillah salatu wassalamu ala rasulillah wa ba'd. Nam orúkọ Ọlọ́run Ọba tó jẹ́ àwọn orúkọ tí ó fi rẹwà jùlọ mélòó ni a máa fà ní nọ́mbà Ànábì sallallahu alaihi wasallam kò sọ pé nọ́mbà báyìí ni kí a fà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀ so ẹni tó mọ̀ pé ń wá àánú tó bá ní ya rahman irhamni òun wá ìkẹ́ ya rahman irhamni ìrẹ́ Ọlọ́run Ọba ṣe kẹ́ mi iye nọ́mbà tá a sọ òun kọ́ lórí lè mata bí ó bá kí ń ṣe èmi tá a fi sọ ẹni tó ń ké pe Ọlọ́run Ọba kò gbọ́dọ̀ mọ́ ké pe Ọlọ́run Ọba kó jẹ́ ni tó ṣe pé ọkàn rí sí ń bẹ ọkàn wa gbọ́dọ̀ wà ń bẹ ńgbà tá a bá ń ké pe Ọlọ́run Ọba tọ́kàn wa bá ti wà ń bẹ kò ń ṣe nọ́mbà tá a pè é ìyẹn gangan ni kókó ṣùgbọ́n ṣé ọkàn wa wà ń bẹ ìyẹn ni kókó náà kéèyàn kan wá rẹkọmẹ́ndì fún wa wípé nọ́mbà báyìí ni ká máa ṣe a ní di text yẹn tí ó sọ pé nọ́mbà báyìí ni ká máa ṣe tí ò bá ti sí bí ọkàn yẹn bá ṣe lọ síbẹ̀ sí sotíyàn bá ní ya rahman ya rahman ya rahman irhamni ẹ̀mẹ́ta ló ti pé ya rahman yẹn bí ọkàn rẹ̀ ṣe lọ síbẹ̀ ni olóòjẹ́ pé ìgbà mí àdúà tíyàn bá ń ṣàdúà yóò kàn rí rẹ̀ lẹ́ni tó ṣe yí pé àdúà yẹn ń wá láì ṣe pé nǹkan tóun ti rò tẹ́lẹ̀ àsìkò òun ti but bí condition ẹ̀ ṣe wà ń gbà yẹn yóò jẹ́ kí àwọn kankan lè máa jáde lẹ́nu ẹ̀ ní nǹkan tí ó rò tẹ́lẹ̀ kò ṣe bó ti kọ́ kalẹ̀ pé àdúrà báyìí máa ṣe olóòrùn jẹ́ pé ẹlòmígbà tó bá ń ké pe Ọlọ́run ẹ̀ẹ́kan di tí omi ó mọ̀ dà lójú ẹ̀ so ó ti wà ní condition kan tó ṣe pé ó yẹ pẹrẹ ara ẹ̀ pátápátá ẹlòmí tó bá ń ṣe tàwáfù lápèjúwe àwọn àdúrà kọ́kàn mọ́ wá ní tó ṣe pé kò ṣe pé nǹkan tó ti plan tẹ́lẹ̀ pé nǹkan báyìí máa sọ ìlànẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó tó bá jọ́ ń gbé di alkiyama tí gbogbo ẹ̀dá bá ń bẹ nínú nira tó ṣe pé wọ́n wá ń béèrè pé ìṣìpẹ̀ so wọ́n wá lọ bọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lẹ́ni tó ṣe wípé yóò ṣe sùjúdù ní abẹ́ aláràṣẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala
olóhùn wa máa ròyìn ọlọ́run ọba bí mahamida pẹ̀lú àwọn ẹ̀yìn kan tó ṣe wípé owó mọ̀ wọ́n sí, that is ní àsìkò gba ẹ̀ làwọn nǹkan yìí ó mọ̀ wá. So ló jẹ́ pé ní tó fẹ́ bẹ ọlọ́run ọba condition tó bá wà ń gbà míì ni ó sọ bí ó ṣe képe ọlọ́run ọba. Ṣùgbọ́n ìsìnkú rẹ̀ fún iná kárí kan ní ẹwà fa ní iye bàbá ilẹ̀ fi fa eléyìí tó bá sọ ó gbọ́dọ̀ mú tẹ́ksì wa. Kí ló dé la sọ pé gbọ́dọ̀ mú tẹ́ksì wa ò ní pé ara wọn ìdí tẹ́ksì wa fún tá a bá parí òun wọ́n ní ká ṣe subhanallah 33 alhamdulillah 33 allahu akbar 33 tẹ́ksì nìyẹn. Ṣùgbọ́n kí ẹ̀kan náà wó sùsùn ní pé fọ́fọ́ ní kankan tó mọ̀ fà ní máa fa ya rahman 1000 lójúmọ́ àti máa fa 100 lójúmọ́ ṣánábì ló ní máa fa 100 rárá ẹmọ́kan wó kó dá náà ní àánú òsínú àwọn tí ó mọ̀ legislative fún wa nínú ẹ̀sìn. Ṣùgbọ́n èèyàn fa ya rahman ìpìlẹ̀ nìyẹn. So ìkejì ni wípé ta bá ní ya rahman agbọ́dọ̀ máa fi tán fẹ́ náà sí. So gbé ya rahman 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 ìgbà tó yá ẹni ó bá dẹni tó yí lẹ́lẹ́ nítorí pé wọ́n bá lẹ́mi gbé kí ló ń fẹ́ ìyẹn ká wá sẹ́nu ọ̀nà ní ìṣọ́dẹ̀ ń paro àbùkìníkan ẹgbẹ́ tá a bá jáde sàgbà ó ṣí eré ní torí pé tó bá ń pe orúkọ èèyàn ó gbọ́dọ̀ sọ nǹkan tó ń fẹ́. Ya rahman irhamni ìrẹ́ ọlọ́run ọba oníkẹ̀ẹ́kẹ́ mi, ya ghafar ikfirli ìrẹ́ ọlọ́run ọba aláforíṣà foríjì fún mi, ya ghafar ya ghafar ya ghafar ya ghafar. Eléyìí kìí ṣe ìlànà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó fi kọ́ wa. Tá a bá pe orúkọ ọlọ́run ọba bí a rìpítì ẹlẹ́ẹ̀kan ẹ̀mẹ́jì ẹ̀mẹ́ta ní agbọ́dọ̀ tọrọ nǹkan tí à ń fẹ́ ló jẹ́ pé tá a bá lọ́wọ́ gbogbo àdúrà àwọn ànábì ọlọ́wọ́ bá a rí bẹ́ Rabbana rí ọlọ́wọ́ bá wà ablana fún wa min azwajina látara àwọn ìyàwó wa ablana min azwajina wa dhurriyatina àtàwọn ọmọ wa qurrata ayuni ìtutù ojú waj'alna lil muttaqina imama ṣe wá ní ìmáàmù fún àwọn olùpayọ̀ ọlọ́wọ́ bá jẹ́ ká máa bẹ níwájú tá máa ń sọ̀rọ̀ ń pa ìpayà rẹ̀ ọlọ́wọ́ bá àdúrà ṣókí ni Rabbana آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ìrì Ọlọ́run bá wà fún wa dáadáa láyé ń bí gbogbo ń tán pè ń dáadáa láyé ìrì Ọlọ́run bá ṣe fún wa tó bá tún jọ́n gbìndé alkiyama náà ṣe dáadáa fún wa wákìnà azaban nar ṣọwa níbi ìyáná Rabbana ìrì Ọlọ́run bá wà la tuzigh qulubana má ṣì wá lọ́nà ọkàn wa má jẹ́ kó yẹ kúrò lórí òdodo ba'da idh hadaytana lẹ́yìn ìgbà tó ti fọ̀nà mọ́ wa innaka antal wahhab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àárí pé táwọn ànábì ọlọ́run bá tá bá ń pariwo Rabbana wọ́n ń fi nǹkan kí ló fẹ́ sọ́n tó fẹ́ sẹ́yìn bá ní ya Rabbi ìrẹ́ ọlọ́run bá mi ò kí ló fẹ́ Rabbi la tadharni fardan ìrẹ́ ọlọ́run bá ò má fi mí lẹ̀ lémi nìkan so gbogbo àwọn àdúrà yìí bẹ táwọn ànábì ọlọ́run bá tí wọ́n tọrọ òmòbí sọ lẹ́ẹ̀kan wípé wallahi al-Qur'an Karim tíra ìlànà ni tó ti sọ fún wa bá ṣiṣẹ́ gbogbo àwọn kan tá ń ṣe so àwọn àfẹ́sì kankan gáìdì wa orí títí wọn ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ lọ ń pàfà kan ẹwà bá mi ṣàdúwà ní ṣáfàyẹ ló máa gbá ní láwọn afá ma ń sọ fún wa ipé kó sọ fún yẹn pé ẹ ṣàdúwà fún mi ìpìlẹ̀ ní pé kò sí nǹkan tó burú ipé ẹ ṣàdúwà fún mi ṣùgbọ́n ìwọ àti ẹ gbọ́dọ̀ wà kíáfù otherwise ní èyí méjì lè bára ẹni tí ó ẹ̀kẹ́ ti bára yín ẹ lè bára ẹni tẹ́ẹ̀ ní nífẹ̀ẹ́ torí pé wọ́n tó ń sọ fún yẹn kan kó ṣàdúwà fún ẹ tó bá ṣàdúwà fún ẹ tọ́lọ́run bá ní kí nǹkan tó ń fẹ́ rí bẹ́ẹ̀ tó o bá ṣọ́ra o lè padà délẹ́bọ látàrí ó rí pé kó pé àdúrà táfà yẹn lẹ́ ṣe fún mi last kìíní ní ó lè wá gbà ọ́ kí n tún gbọ́dọ̀ ẹ lọ kí n tún gbọ́dọ̀ ẹ lọ kí n tún gbọ́dọ̀ ẹ lọ tí ó wá di pé kí ni a ti dẹ̀mí dé wípé òun náà wá wò pé ẹni táwọn bá ṣàdúrà fún tàbí ò bá gbá òun ó bá mọ rí rẹ̀ yóò mọ rí rẹ̀ so ló jẹ́ pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó kọ́ wa ní nǹkan tá a lè fi pè Ọlọ́run bá direct tábàtì wàá sọ fún yẹn pé kí ẹ ṣàdúrà fún mi ẹ̀yin ò túmọ̀ sí pé kí afẹ́ ká yà sí abafẹ́ ká kìíní àdúrà ṣókíṣókí náà ni Ọlọ́run bó mọ bẹ pé Ọlọ́run bó pin lọ́wọ́ Ọlọ́run bó ṣàánú yín
àwọn àdúrà táwọn ẹni ìṣíwájú máa ń ṣe nu ṣùgbọ́n àyẹ̀ṣẹ̀ wa ka kìnní kan lẹ̀ fún yín aka aṣọ àkùránì kalẹ̀ fún yín ìyẹn ò sínú ìlànà àwọn ẹni ìṣíwájú kan láwọn fẹ́ sọ àkùránì kalẹ̀ fún yín kan so àwọn nǹkan wọ̀nyí ni nǹkan tí a gbọ́dọ̀ ṣe tagbọ́dọ̀ lágbọ̀ọ́yé ẹni náà ìmáàmù tó ṣe wípé ó ń ṣe jálàbí kí là ń pè ní jálàbí so wọ́n á ní bí á pé nǹkan tó fi ń wá àwọn èèyàn wá sọ́dọ̀ wọn wọ́n ń gbé bùkátà wá ń gbájú wá mo ti ń wọ́kọ̀ láti jẹ́ mi ìrọ́kọ bísínẹ́sì mi kò múùfù dáadáa àwọn tájọ wà ní àyè kan náà gbogbo wọn ń tà wìrìwìrì èmi ọjà mi ò fi bẹ́ẹ̀ yá mò ń wọ́ mọ́ mi ìrọ́ mọ́ nǹkan báyìí ń ṣe mí kankan mara wọn kí a lọ bá àfa so àfa tó ń ṣe jálàbí oúnjẹ wọn sọ pé eléyìí ni ẹ lò so owó báyìí lẹ́ mú wá nǹkan báyìí lẹ́ mú wá so oríṣiríṣi ni wọ́n ẹlòmíín bẹ ìpáyọ̀ ọlọ́wọ́ bá díẹ̀ sí ìrọ̀lá rẹ̀ ní tí ó mọ̀ fi bá wa rí létí ni àwọn nǹkan tó já àwọn nǹkan bídíà tí ó gbéyàn kúrò ní Islam ó lè sọ wípé àwọn akàkíní kan fún yín sí ó lè jẹ́ pé nǹkan tí ó ká náà kó jẹ́ pé ayé Al-Qur'an náà ni ó ká so irú yẹn kò ń ṣe nǹkan tó dáa kéèyàn kan ní pé ẹ máa wá ní àwọn ṣàdúrà fún yín àwọn sàhábà tí wọ́n jù wá lọ wọ́n gbéra wọn kalẹ̀ bẹ́ẹ̀ Abubakar radiyallahu anhu àti Umar gẹ́gẹ́ bó ṣe ń bẹnu Bayhaqi sọ́ni Bayhaqi tí àwọn yẹn bá wọn pé ká ṣàdúrà fún wọn ni àwọn ṣànábì Ọlọ́run kò ń ṣe pé ká ṣàdúrà fún yàn nǹkan tí kò dáa ni ṣùgbọ́n wọn fẹ́ kí àwọn èèyàn sọ àwọn di nǹkan mi Sa'd bin Abi Waqqas mustajabu da'wa na mọ̀ ń pè ń tàdúwà sábà mọ̀ ń gbà tí àwọn èèyàn àwọn ọkùnrin kan wá bá wọn ní kó ṣàdúwà fún ọgbẹ̀ àgbòkè kó ń tó lọ múyàwó náà wá gbàtó múyàwó wá oní Ọlọ́run nígbàdúwà ẹ̀ ó ní kí ni ẹsọ mídà náàbí Ọlọ́run wá ní ilé láti lè fi ṣọ́ àwọn èèyàn níbi ìsọwọ́dì nǹkan tí wọ́n jẹ́ ṣùgbọ́n ìpìlẹ̀ nípa lè ṣàdúrà fún yàn so ká máa dìrẹ̀ tó ṣe pókè ó ti gbére kalẹ̀ pé mọ́ gbogbo bùkátà yín wá so ló jẹ́ pé ara àwọn èèyàn tó ṣe pé nǹkan tí wọ́n jẹ́ ni wọ́n mọ̀ pẹ̀rẹ̀ ara fáwọn èèyàn ààrẹ lómi tí ó sọ fún ìgbẹ́ ọ̀kà Abíọ́lá gbọ́dọ̀ débẹ̀ ni a ti ṣàmà àti parí àdúrà yẹn kódà mo tún ní lójú oorun báyìí pé Abíọ́lá ń jókòó sí orí oyè orí àga kìíní àgbàtàjọ́lá jáde láyé bọ́ tí tí ṣe ó sọ fún wa ní pé àwọn arábíọ́lá tó jókòó sí orí oyè kíní pé yóò débẹ̀ tá ṣe àwọn àdúwà lóríṣiríṣi so àgbọ́rọ̀ gbéra wá sí ipò tí a tó so tó bá jáwá pa àṣàdúwà fún àwọn èèyàn bá láìfi dẹ́nà àgbọ́rọ̀ connect ẹ̀ rí lè mọ́ ipé òkè ẹgbọ́rọ̀ mọ́ mọ́ wá ní náà tá a bá ṣàdúwà fún yẹn ìgbà àkàntọrọ àdúwà fún tó bá fún wa ní nǹkan bá láìfí a lè gbá ṣùgbọ́n ká tírìtì wọn bíbà tó ṣe pókè mọ́jẹ̀mú ní pókè tàbá ti ń ṣe kíní ká wá sọ di nǹkan tó ṣe pé yóò wà registered that is àti ṣí ọ́fíìsì fún ìta tí ń táyé àwọn èèyàn tí wọ́n ń consult wa ilé òkè ṣe ìlànà rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rẹ́ ní sáábé kan tó ṣe rú ẹni náà lẹ́lómi inú wọn ó bá tiẹ̀ débi ẹbọ gbogbo àwọn nǹkan àlùjẹ̀nú tà ń sọ èyí ó lò irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó bá wá confirmed wípé wọ́n lo àlùjẹ̀nú tán porúkọ àlùjẹ̀nú tí wọ́n ṣe àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan ẹbọ àlèkírun lẹ́yìn wọn ẹni tó ló ń ṣáájú fáwọn èèyàn tó ń yẹṣẹ́ wó kèfèrí ni anabuwa Muhammad sallallahu alaihi wasallam onímọ̀ ata àráfà ẹni tó bá lọ bẹ́ni tó yẹ nǹkan o fasaddaqahu bima yaqul tó gbà tó ń sọ gbọ́ faqad kafara bima nuzila ala Muhammadin ròyìn bẹ́ẹ̀ ó ṣe kèfèrè sí tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún Muhammad ìyẹn ni tó lọ bá ẹni tó yẹ nǹkan o bó wà lẹ́ni tó yẹ nǹkan o fún rẹ̀ ńkọ́ tí ò bá gbà á gbọ́ nígbàtẹ́ ni ẹ sọ tán bá ìtafà sọ lọ́tẹ̀ yìí ilé mi lè gbélé gbọ́ òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní lam tuqbal lahu salatu 40 layla èrò 40 ọjọ́ ọlọ́wọ́ kò ní gbà lọ́wọ́ ẹ̀ kò gbà gbọ́ so bó lẹ́ni tó ṣe gbóhùn gẹ́gẹ́ fún ẹ̀ ló wá gbé rẹ̀ kalẹ̀ kó ń bá àyàn yẹṣẹ́ wò èyí tó fi máa yẹṣẹ́ wò tó fi lọ bẹ́ni tí ó máa yẹṣẹ́ wò ṣe istikhara lórí tó fẹ́ ṣe àníṣọ́ Allah ti kọ́ wa níyẹn
wallahi Islam ẹ̀sìn rọrùn ni, ẹ̀sìn ètò dẹ̀ ni, ẹ̀sìn tó kẹta fún gbogbo nǹkan. Ṣé ẹ̀sìn tó ń sọ fún ẹ tó bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ bó ṣe gbọ́dọ̀ dúró, ẹsẹ̀ wo ni wàá gbé wọlé, kí ló sọ tó wá fẹ́ wọlé, ẹ̀sìn yẹn ni ò wá ní sọ nǹkan tó ṣe yí pé ojú yìí ń lọ fún ẹ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ wọ̀nyí ni wọ́n á mọ̀ dọ́wọ́ bo àwọn nǹkan wọ̀nyí torí kí wọ́n mọ̀ pé ta bá mọ̀ ọ́n àwọn ò ní rí wa mú sí mọ́. So irú èèyàn bẹ́ẹ̀ tó bá wà confirmed wípé lẹ́fù jálàbí títí ẹ̀ ó débi ẹbọ, ó débi pó ń tẹ ẹ̀pẹ̀, ó débi pó ń porúkọ àlùjànnú, irú èèyàn bẹ́ẹ̀ àlìkírun ní ẹ̀yìn ẹ̀mọ́ wallahu a'lam. Lẹ́kọ̀ọ́ question náà. Ìpìlẹ̀ ní pẹ́ni tí a bá rí ní mùsùlùmí, ìpìlẹ̀ ní pé mùsùlùmí ni until tí nǹkan mi bá wà established. So a ń tọpinpin àwọn èèyàn káàkiri ìta bá rí òun náà ni ìta fi bá wọn lò, ẹni ta bá mọ̀ ní ìmọ̀ mùsùlùmí náà ni, àfi tó bá tó ṣe nǹkan tó wà contrary sí yẹn wallahu a'lam. Náà ẹni tó ń tẹ yẹpẹ̀ kèfèrí ni òun náà ni ẹni tó ń tẹ yẹpẹ̀. Ṣẹ́rí gbogbo àwọn kan náà ni nǹkan tó fi ń tàn wá ní ẹni tó ń tẹ yẹpẹ̀ tẹ́ bá rí èjì ògbè náà ló ń tẹ, òun kan sọ lárúbáwá ni. So àbòsí ni kó mọ̀ pé aláwo, kó mọ̀ pé bàbá aláwo lẹ Yorùbá kó mọ̀ pé ní kèfèrí pé àwọn ẹlẹ́bọ làwọn yìí, ìwọ tí wọn náà ń tẹ nǹkankan lẹ́jọ́ ń tẹ, ẹjọ́ ń tèjì ògbè náà ni, òun sọ lárúbáwá òun sọ Yorùbá, eléyìí sọ Ìgbò, èyí sọ Haúsá. Bóò ni ẹni tó ń sọ Yorùbá ṣe jẹ́ kèfèrí tẹ́ni tó sọ lárúbáwá òun ṣe kèfèrí ni? So ìkankan náà ni èèyàn omi ló fi ń wo fún wa ni o, tẹ̀sùbá ló ń lò ní o, yẹ̀pẹ̀ ló ń lò ní o, àtẹ́lẹwọ́ ló ń lò ní o, àló ń woṣẹ́. Gbogbo ẹni tó bá ti ń woṣẹ́ kò ń ṣe mùsùlùmí. Ẹni tó wá rẹ̀ lọ bẹ́ni tó ń woṣẹ́, Ọlọ́run bò ní gba ìrun rẹ̀ fógójì ọjọ́. Tó bá gbá ń tó sọ fún gbọ́, òun gan fún ni ó ṣe mùsùlùmí mọ́. So gbọ́ àwọn nǹkan wọ̀nyí agbọ̀rọ̀ jìnà sí bó wá láṣe máa ṣe àwọn problem mọ́ ń bẹ kéèké Ọlọ́run ọba. Ọlọ́run ni àmì yujibul mutarra idha da'ahu, tàlẹ́ni tó ṣe pé ó máa ń jẹ́ pé ẹni tára nígbà tó bá pè. Àwọn ànábì Ọlọ́run ọba tán bẹ́ nínú rán bẹ́ tó ṣe pé wọ́n kéèké Ọlọ́run ọba náà ni. Ànábì Yunus ó ń bẹ nínú nira ó kéèké Ọlọ́run ọba ni. Ànábì Ayub ó ń bẹ nínú nira ó kéèké Ọlọ́run ọba ni. Bó láṣẹ wá fi Ọlọ́run ọba tó dá gbogbo nǹkan, tó rí gbogbo nǹkan, tó ṣe pé kò sí tó pamọ́ fún àáfilẹ̀ àá lọ kéèké àlùjànnú kan. So àwọn nǹkan wọ̀nyí ni àwọn nǹkan tó ṣe pé bàdìhíyàtì ni wọ́n, àwọn nǹkan tó clear tí yóò sí rújú ń bẹ. Ṣùgbọ́n ẹni tí Ọlọ́run subhanahu wa ta'ala tó bá ní kí ṣe ìtọ́nu gbánú, àwọn nǹkan yóò dàrú mọ́ lọ́wọ́. Wọ́n láti sọ fún wa pé ẹlòmíì yóò mọ̀ justify yìí kó ń ké pe nǹkan míì lẹ́yìn Ọlọ́run nígbà pé àfáwa náà mọ̀ pé àwọn kan náà dá wa, ṣùgbọ́n à ń lò wọ́n gẹ́gẹ́ bí láti lè fi súnmọ́ Ọlọ́run bá ní. Ṣùgbọ́n ènìyàn ò mọ̀ pé tó mú wá ní excuse yẹn, the same excuse táwọn kèfèrí Mákà mú wá fún Muhammad sallallahu alaihi wasallam yẹn. So kọ́lọ̀ ọba kó ṣàánú wa, wallahu a'lam. Subhanaka náà. Àwọn Christian gẹ́gẹ́ bí ìdájọ́ nípa ìbálò wọn pé àlejò jẹun tí ò ṣe ń gẹ̀rù ọkùnrin lè fẹ́ obìnrin. Bọ̀ ní ìsìn tí a rí pé tó dẹ̀ ń rìn lẹ́lẹ́mìí wọn ẹni tí wọ́n bá fẹ́ sí Jesus name Jesus name pẹ̀lú lẹ́tọ̀ tí yẹ sí pé kéèyàn máa pe nǹkan ní tó ti ń ṣe ṣáà ní máa tún ìwọ̀n bí ẹlẹ́bọ̀n sí nìkan. Náà lórí wípé Islam ní a lè jẹ oúnjẹ wọn, Ọlọ́hun subhanahu wa ta'ala sunu al-Qur'an pé wa ta'amu alladhina utul kitaba min qablikum hillun lakum, oúnjẹ àwọn tó ṣe pọ́n fún tírà ṣíwájú yín Ọlọ́hun ní halali ni fún yín, oúnjẹ wọn halali ni fún wa, òun náà ni adhabahi àwọn nǹkan tí wọ́n ń dù aláàlè ní fún wa. Ṣùgbọ́n májẹ̀mú tó so mọ́ òní májẹ̀mú tó so mọ́ oúnjẹ mùsùlùmí náà. Mùsùlùmí tí ó bá tún nǹkan kò gbọ́dọ̀ pé orúkọ nǹkan mi lẹ́yìn Ọlọ́run ọba sí. A gbọ́dọ̀ sọ pé mo fẹ́ dú ẹran nísìnyí wá ní bísmì ṣéwù lágbájá, lórúkọ ṣéwù lágbájá, mo ti pa ẹran yẹn fún ṣéwù lágbájá nù. Ó ń ṣe
ọlọ́run ọba ni mo pa fún. So tá a bá rí pé ní tí ó kì í ṣe mùsùlùmí tó lè bẹ̀rù àwọn tí ọlọ́run ọba tó lè jẹ oúnjẹ tán bá fún wa bóyá christian ni àbí jù tí ó wá ti ṣe kó dárúkọ nǹkan mí yàtọ̀ sí ọlọ́run ọba sí àlejò oúnjẹ yẹn ìpìlẹ̀ nìyẹn. ṣùgbọ́n tí a bá rí pé ńgbà tó ń pa nǹkan yẹn orúkọ ànábì Isa alayhi salatu wasalam ló dá sí ńgbà tó ń pa àlìjẹ àbódárúkọ ìkanú àwọn wàlíìsí lọ́dọ̀ wọn àlìjẹ tó pé mùsùlùmí gan fún wa nírú ẹ̀ ní àgbọ̀dọ̀ jẹ́ mùsùlùmí ò gbọ́dọ̀ pẹ̀rọ ní síkọ́ wá ní bísmì Muhammad lórúkọ Muhammad ẹran tó pa ẹ ní ẹran ẹbọ ni torí pé ọlọ́wọ́n ọba Allah ọba so ni àgbọ̀dọ̀ gbé nǹkankan kágbé sí ipò rẹ̀ ẹni tó ọlọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí jùlọ nú ọmọ ènìyàn àgbọ̀dọ̀ gbé sí ipò ọlọ́wọ́n ọba torí pé kí ni ọlọ́wọ́n ọba olórogún bó tilẹ̀ òkú mọ́ ìtọ́lọ́wọ́n ọba ní ìkórìíra fún jùlọ oníká ẹlifẹ́tì ẹ̀dá rẹ̀ kan sí ipò rẹ̀ bẹ́ẹ̀ yẹn ti lè kó pàtàkì tó lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àgbọ̀dọ̀ gbé ẹni yẹn sí ipò ọlọ́wọ́n ọba. So ìdájọ́ yẹn ni pé oúnjẹ wọn nǹkan tá a lè jẹ ni ṣùgbọ́n tá a bá mọ̀ nǹkan tó ṣe wípé ó wà contrary sí tí ẹ̀sìn sọ fún wa àgbọ̀dọ̀ ṣe lápẹjù ẹ̀sìn kí nǹkan sọ pé ókè ẹ̀bọ́n ti lálẹ́ jẹ oúnjẹ àwọn Christian àti Jew kí a wá rí Christian kan nísìn kó mú ọrùn adìẹ kó tì í bọ̀bí lẹ̀kùn yẹn ni kó dẹ̀ báńkì lẹ̀kùn yẹn kọ́rùn fò dànù kó dẹ̀ tu gbogbo ara rẹ̀ kó bẹ̀rẹ̀ sí máa jẹ kí nǹkan wá ní ṣe bá lálẹ́ jẹ oúnjẹ tí àwọn tí wọ́n jẹ́ Christian bá fún wa rárá ọlọ́run bá ti sọ wípé kí ni walmun khanikọ̀tù ẹran tó ṣe wípé ẹ bá fún lọ́rùn pa ọlọ́run ni ẹ gbọ́dọ̀ jẹ so tí mùsùlùmí bá pẹran bẹ́ẹ̀ àbúpadì ẹ bẹ́ẹ̀ àgbọ́dọ̀ jẹ so the same thing náà ló applicable sí ẹni tí ó ń ṣe mùsùlùmí náà wọn tí àlejò ń jẹ wọn so iṣẹ́ bọ́ kéèsì ọ̀tọ̀ nìyí o ṣùgbọ́n nú àwọn tán ṣe bọ́ pẹ̀lú ọlọ́run ọba pẹ̀lú pé wọ́n gbé ẹ̀dọ̀ ọlọ́run ọba sí ipò ọlọ́run ọba ọlọ́run ọba yọ àwọn Christians àti Júù oyè wọn kúrò so láti pé kí ni àlejò oúnjẹ wọn dẹ níbi ìbálòpọ̀ wọn a máa bá wọn lò dáadáa àtẹni tí ó tiẹ̀ kì í ṣe Christian tí ó ń ṣe Júù náà tó ṣe pé òun kèfèrí pọ́nbélé lòun tiẹ̀ wọn ò tiẹ̀ nígbàgbọ́ ní ànábì kan a máa bá wọn lò nílò dáadáa gẹ́gẹ́ bí ti ọlọ́run ọba subhanahu wa ta'ala pé la yanhakumullahu anil ladina lam yuqatilukum fid din ọlọ́run ní àwọn tí wọ́n bá yín jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn òun ọlọ́run bó kọ̀ fún yín la yanhakumullahu alladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum tí wọ́n dẹ̀ lé yín kúrò nílùú yín an tabarruhum ọlọ́run ní ẹ ṣe dáadáa sí wọn tuqsitu ilayhim bákan náà kẹ́ ṣe déédéé tí nǹkan bá pa yín pọ̀ ẹ ṣe déédéé pẹ̀lú wọn tí mùsùlùmí bá ṣàbòsí fún wọn ẹ dúró tí ń tójú òdodo tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin ọlọ́run bá nífẹ̀ẹ́ òní déédéé so àyà yìí jẹ́ ká mọ̀ wípé agbọ́dọ̀ máa ṣe dáadáa sí gbogbo ọmọ ènìyàn agbọ́dọ̀ jẹ ẹ̀tọ́ wọn mọ́lẹ̀ agbọ́dọ̀ wà jàmbá fún wọn agbọ́dọ̀ ṣàbòsí fún wọn ìpìlẹ̀ ni ẹ ṣùgbọ́n ọ̀rọ̀ pé wọ́n ṣẹbọ kan ṣẹbọ àgbà pé wọ́n ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba torí pé tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó fi rin ilẹ̀ nínú Al-Qur'an Karim nìyẹn so because ẹlòmíì yóò mú apá kan ẹlòmíì yóò mú apá kejì ẹlòmíì àni ẹ ṣèbí ẹlẹ́bọ ni wọ́n mo lè ṣàbòsí fún ọ mo lè jẹ tọwọ́ mọ́lẹ̀ mo lè ṣe lé rárá Islam ló gbọ́dọ̀ ṣe ẹlòmíì àni sọ pé ó lè máa sọ pé wọ́n ṣe bọ́ ẹni tó bá tó sọ yìí náà òun náà ń takò Al-Qur'an torí pé Ọlọ́run laqad kafara alladhina qalu inna Allaha huwal masih ẹni tó pe masih tó pe ní Ọlọ́run ní kèfèrí ni wọ́n laqad kafara alladhina qalu inna Allaha salisu salasa àwọn tán ní mẹ́ta lọ́kan ní Ọlọ́run ní kèfèrí ni wọ́n sọ ayé Al-Qur'an tó clear lé ṣùgbọ́n pẹ̀lú gbogbo yẹn náà àábá wọn lò gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí àábá wọn lò gẹ́gẹ́ bí aládùúgbò àábá wọn lò gẹ́gẹ́ bí ẹni tó ń pàdé ibi iṣẹ́ àábá wọn lò gẹ́gẹ́ bí àwọn tá a jọ ń ṣe ní ọ̀nà tó dá gẹ́gẹ́ bí ẹ̀sìn wa bó ṣe pa wá láṣẹ so a lè ní wọn lóbi agbọ̀rọ̀ bá wọn lò dáadáa náà ni ọlọ́ni wa in jahadaka ala tushrika bima laysa laka bihi fala tuti'huma àwọn òbí ẹ̀ tí wọ́n ń ṣe mùsùlùmí tán bá fọ́ọ̀sì ẹ tán ti ẹ gbogbo ọ̀nà pé kó lè bá a ṣẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bá mọ́tẹ̀lé wọn ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà òbí tó ń fọ́ọ̀sì wa tó ń tiwa lọ sí ká ṣẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ sọ ìgbókè ó yá yọ̀ṣẹ́ sí wọn ó ní wa sahibuhuma fi dunya ma'rufa ṣe dáadáa sí wọn láyé pẹ̀lú pé kí ni wọ́n ti wá lọ síbi ìṣẹbọ pẹ̀lú ọlọ́run mọ́tẹ̀lé wọn
ṣùgbọ́n dáadáa ìwà ṣiṣẹ́ sí wọn náà mẹ́rin tó ṣe pé ó rí pé òkè ọ̀rọ̀ ẹ̀sìn wọn ò ní dàrú mọ́ lọ́wọ́ tó ń bá fẹ́ Christian àbí Jew tó bá lọ fẹ́ wọn gẹ́gẹ́ bí ìyàwó so kí ni ó ṣe òun náà bá wọn lò dáadáa náà ni bó ló ṣe gbéyàn sílé tó ṣe pẹ́ni tó gbé sílé ìwà àti ẹjọ́ ń bára yín pa po wàhálà nulé ni ó tìrìtì ẹ̀ dáadáa náà ni ṣùgbọ́n ẹni tí ó wá ṣe lé ajẹ́ tó ṣe pẹ́ sí ó dàrú mọ́ lọ́wọ́ ẹni tẹ́sìn bá dàrú mọ́ nǹkan fún ẹ̀ lọ́wọ́ ni tó bá ṣe wàhálà ló wá fún rẹ̀ tó ń gangan fún rí o bá sọ dání ní tó súnmọ́ ni pé àwọn ọmọ rẹ̀ kí kankan má bẹnu wọn tó ṣe pé yóò bá ṣe ní tó ń ṣe so àwọn kan wọ̀nyí àwọn kan tí ó clear tí ó sì rújú bẹ́ẹ̀ ni wallahu a'lam wa sallallahu ala nabiyyina Muhammad. Nam suratul Kaf kíkà ní ọjọ́ jùmọ̀ ṣe evidence wà fún bẹ́ẹ̀ ni evidence wà fún tó fi rinlẹ̀ tó rinlẹ̀ pé alìmọ̀ ka suratul Kaf ní ọjọ́ jùmọ̀ sọ̀nàbíwá Muhammad sallallahu alaihi wasallam orí tó bá fi lè ká sọ̀dọ̀ Allah lahu ma bayna al-jum'atayn so yóò rí ìmọ́lẹ̀ àsìn yóò jẹ́ ìmọ́lẹ̀ fún láàrin jùmọ̀ méjì síra wọn so eléyìí ọ̀hún jẹ́ nǹkan tí ó rinlẹ̀ kama ka suratul Kaf ní ọjọ́ jùmọ̀ ṣùgbọ́n kò ṣe ọ̀ràn yẹn so wallahu a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.